Ẹ jẹ́ ká tún máa kíra wa kú àbọ̀ sí orí ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ètò kan tó ṣe pé ó wà fún gbogbo ọmọ Yorùbá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ilé náà la fi ń kí wa kú àbọ̀. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo àwọn alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ tó ṣe wípé ìtàn yìí náà ló jẹ yín lógún pé bò ní ìtàn wa kò sí ní parẹ́, bò ní àṣà wa ò sí ní parẹ́, bò ní ìran ọmọ Òtùfẹ̀ bò là sí ní parẹ́, tí ìran Yorùbá kò ní parẹ́. Mo dúpẹ́, mo mọ̀ lóore bí ẹ ṣe ń ṣe àtìlẹyìn ńlá fún wa àti fún ètò ìtàn Yorùbá. Mo dúpẹ́ gidi gan ni. A rí wípé ní lálẹ́ àná wọ́n dà wá láàmú púpọ̀. Nẹ́tíwọ̀kì náà tún wá kùn torí pé tá a bá ń ṣètò lọ́wọ́ nẹ́tíwọ̀kì mẹ́rin ìgbà míì márùn-ún la máa ń lò. Ṣe wípé aláwọn rútà ńlá méjì tó ń bẹ nínú stúdíò ń bí, ṣùgbọ́n nẹ́tíwọ̀kì kùn. A rí pé nẹ́tíwọ̀kì ọkọ̀ ó dà wá láàmú. Lẹ́yìn tí nẹ́tíwọ̀kì, a rí wípé ti àwọn ọ̀tá àlọsíwájú náà tó kún lọ́tọ̀ tí wọ́n fẹ́ kí a ṣe ètò. A rí pé ó tó kún. Ìdí náà tó ṣe pé a fi dá ọwọ́ ètò dúró ní alẹ́ àná. Ṣùgbọ́n bígi bá tún wó lugi, Yorùbá ní pé tòkè là ń gbé. A gba ọ̀nà míì ní àárọ̀ yìí. A sì ń padà bọ̀ níbi tí ọmọ Aláàfin Ṣàngó tí à ń bá bọ̀. À ń bọ̀ níbi tí ọmọ Aláàfin Ṣàngó tá à ń bá bọ̀. Ẹ rí i pé mo ń pe gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ̀yin ìjòyè wa, ẹ̀yin aláṣẹ wa. Ìpè àsìkò tó, ẹ já jí gìrì sí ọ̀rọ̀ ìtàn nílẹ̀ Yorùbá. Ẹ já jí gìrì sọ̀rọ̀ ọ̀tà. A ti fi ọmọ àparò sábẹ́ tá à ń gbin ọkà. Ó ti pẹ́. Ní tá à ń sọ ní wípé ká ṣọ́ra, ká má torí pé inú ń bí ni ká fi ẹyin adìẹ máa sọ òkò. Kò sí mo márùn kankan tí èèyàn bá ṣẹ̀mí tó bá tẹ̀jú wá rí pé ó jẹ́ alájọbí, mo tètè máa ń gbé ọkàn kúrò ńbẹ̀ kí n gbàgbé ẹ̀ṣẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ lè ṣẹ̀mí, torí pé n tá bá wà bá ṣe lónìí ìtàn ni lọ́la. Tá bá sì ṣe lónìí bá a ṣe eré bá a ṣe eré, yóò tó ẹni tá bá ṣe orípa rẹ̀ iná làwọn tó ń bọ̀ lẹ́yìn wa ni wọ́n máa wò. Ní àná ni mo ti bẹ́ẹ̀ jẹ̀ta gan, mo ti ń rà àwọn fídíò lórí ìrànràn, ṣùgbọ́n mi ò tí ì fi gbogbo ara ráyè láti wo àwọn fídíò yẹn títí tí eléyìí náà tó fi wá jáde. Tí eléyìí mọ̀ pé wọ́n tó kọ́ọ̀tì ẹ̀ sórí péjì Jackman. Pé ó ti sọ ìtàn tó ń sọ ìtàn àwọn Fúlàní tó fẹ́ máa gbé Fúlàní àti Yorùbá papọ̀. Mo wá rí eléyìí náà tó tún jáde. A sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú ìtàn tó sọ. Mo rò pé bóyá Ìbà Gani Adams ló gun ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n ń fún lésì látàrí ọ̀rọ̀ tó sọ. Ẹ rí i pé tí n bá ṣe Ìbà Gani Adams ló gun ọ̀fẹ́ tí àwọn náà bá kí ẹ̀mí àwọn bí wọ́n ṣe sọwọ́ sí ẹ̀mí àní. Táwa náà bá fẹ́ kí àwọn olórí, a máa ń ṣe báyìí. O lè lo ọwọ́ kan, o sì lè lo ọwọ́ méjì báyìí. Oṣù bàràǹdẹ̀, o lè lo ọwọ́ méjì báyìí. Oṣù bàràǹdẹ̀ ní o lè lo ọwọ́ méjì. Tá bá fẹ́ kí Kakanfò, ó gbé ọwọ́ ọ̀tún báyìí, ó gbé sókè, ó di ọwọ́ báyìí, ó wá mú ọwọ́ ilé tó di, ó gbé síbí báyìí. Lóògùn ọ̀fẹ́ bá ṣe ń kinu. Torí náà kíkí Kakanfò ní lóògùn ọ̀fẹ́, wọ́n tún lè ní bídíà, wọ́n lè ní àwọn ẹlẹ́bọ ní bẹ́ẹ̀ náà ṣe ń kí ẹ̀mí àní. So ránkàdé ìdílé máa ń ṣe. Torí náà àṣà ìlú kan, ẹ má fẹnu bà àṣà tiwa jẹ́. Ìjọ́ wo lẹ rí kí Yorùbá wá lọ sílẹ̀ Haúsá kọ́ lọ? Ìjọ́ tẹ́ ti ń sọdún Iyemọja yín ní Kébí, tẹ́ ń sọdún Iyemọja yín tẹ́lẹ̀ kíní ni festival ni, àjọ̀dún ni, ọdún lọ́dún ń jẹ́, ọdún Iyemọja ni. Ọdún Iyemọja ẹ bá ní sáré Iyemọja ń bẹ, àwa náà ò rí Iyemọja náà tiwa náà táwa náà ń ṣe. Ọdún Iyemọja lẹ̀ ń ṣe ní Kébí. Arúgbó ọdún Iyemọja. Adámọ́wá wọ́n so ṣáájú nǹkan míì lọ. Bẹ́ẹ̀ tó fi wọ Kaduna làwọn olóòṣà ń bẹ́ẹ̀. Kánò òòṣà ọ̀parẹ́ Kánò dọ̀la.
kò sọ parẹ́ Kánò ibi tá a ti lè láàlè róòsà ní Sókótó mùsùlùmí Kánò sì pọ̀ ju ti Sókótó lọ síbẹ̀ náà àwọn olóòsà ń bẹnu wọn ká tẹ̀ tó wá sọ àwọn Benue ká tó sọ àwọn Makurdi ká tó sọ àwọn Gombe ká tó sọ Taraba so ẹ fi wá lọ́rùn wúlẹ̀ àwọn ọ̀bá yín dá sí ti yín ẹ̀yin náà mọ̀ dá sí ti wa ẹni táwa ń sọ sẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí èèyàn àfáà tẹ́ ń pè mí mo dúpẹ́ gidi gan èèyàn àfáà tẹ́ ń pè mí ẹ ti mọ̀ pé mùsùlùmí lèmi náà èsì pé bóyá mùsùlùmí ọlọ́bẹ̀ yọ èmi sì sọ ó dìgbà tá a bá tó kú tá a bá gbéra wa pamọ́ pé káyé ọmọ rí wa à lè gbéra wa pamọ́ fọ́lọ́ ẹ ń pè mí ẹ ń bẹ̀ mí mo wá rí wípé mùnáfìkí lọ́pọ̀lọpọ̀ èmi lẹ̀ ń bẹ̀ èmi lẹ̀ ń pè pé kí n jọ kí n mọ́ sọ̀tàn kí n jọ ṣé mo mọ̀ pé sàtí mò ń sọ yìí àwọn mọ̀ pé mo mọ̀ tàn gbogbo àwọn àfáà tí ń jáde lóòótọ́ wọn ò mọ ìtàn ẹ̀rí sì ń bẹ lọ́wọ́ rẹ ìjọ wo lẹ pé àwọn tí wọ́n ń sọ̀sọ̀kúsọ pé kí wọ́n dákẹ́ ẹ pé àwọn èmi lẹ̀ ń pè mùná lẹ́yìn fìkì làwọn ẹ wá jọ di mùná fìkì ẹ pé àwọn náà kí wọ́n yé sọ̀sọ́kúsọ tí wọ́n ń sọ tí wọ́n bá ti sọ́mọ́ yọ rọrùn ìjọba àṣọ pé kẹ́ ẹ jáde wá gba ọ́ọ̀lù ẹ jáde ẹjá tó wá gbọ́ ti Jackman ẹjá tó gbọ́ ti Jackman lónìí ẹjá gbọ́. láǹtọ́ wá fà á tá a fi ń sọ Yorùbá nílẹ̀ yìí òun ni wàá sọ fún ọ yìí tí ò tún yẹ lómi nígbà tá láwọn èsì rọrùn èsì tó ń sọ Yorùbá ẹlòmíì ò tún bẹ̀rẹ̀ yìí náà ìtọ́fà tá a fi ń sọ Yorùbá ni wípé gbogbo ìlú yòówù láyé tí èdè kan bá wà ńbẹ̀ tọ́ ọ bá débẹ̀ gbèríko apá ọ̀tún rẹ apá òsì rẹ apá àlàáfíà rẹ àti iwájú rẹ àtẹ̀yìn rẹ ìdè tí ń bá ń lọ ńbẹ̀. ẹja gbọ́ sẹ́rí ọkọlọ́wọ́ sàánú bó o lè jáde wá kò mí láyà èmi tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ń gbàgbé èèyàn lọ kóòtù ẹ lọ gbá lórí yípa ẹ fẹ́ gbàrí òpìtàn lọ kóòtù wàláhì tí màá kọ́kọ́ ṣe ni wípé ìdájọ́ òun ìtẹ́mi ọkọ̀ béèrè fún ni pé kí wọ́n jẹ́ gbogbogbò kí wọ́n gbé kí gbogbo ayé ó rí torí èmi ọkọ̀ ìwé lọ síbi tó ga ni Jackman ní pé ìtọ́fà táwọn fi sọ Yorùbá nílọrin ni wípé ìlú tó ṣe pé iwájú ẹ̀yìn apá ọ̀tún apá òsì Yorùbá ni wọ́n sọ ọ́ bẹ̀ gbogbo àwọn ìlú Yorùbá ni wọ́n Ìlọrin tó wá wà láàrin wọn òun wá jẹ́ kìí ṣe Yorùbá ó ní ní ìlú kan ní o gbogbo tá à ń pè ní Ìlọrin nílùú Ìlọrin gangan ìlú Ìlọrin gangan kí ni square kilometre rẹ̀ kí ni square kilometre rẹ̀ ẹ bá ń bi Jackman léèrè ìlú Ìlọrin sọ́wọ́ 2000 square kilometre kò wọ́ gbogbo òlú tó wá yípo àtòrílẹ̀ tó yípo àwọn jẹ́ Yorùbá ó ní ìtàn fi sọ ni pé gbogbo òlú tó yẹ àwọn po Yorùbá ni wọ́n ń sọ àní ìtàn Ìlọrin ò yé yín ìtàn Ìlọrin ò yé yín kò yé yín rárá ìyí tí ò sì fi yé yín náà ni wípé tá a bá ti ń mú àbòsí mọ́tàn tá a fẹ́ gbà yóò mọ dàrú ni etí Jackman sọnù. tí iná alájú wọlé fún tá a mọ̀ sọ tá a bá wo ìyá yín tá a bá wo ọ̀tún wa nílọrin ìyá yín sàwó lábà sàwó kí ni wọn Yorùbá lọ́tún Yorùbá ni wọn Ìlọrin sì bá ní. Ìlọrin bá sàwó bẹ́ẹ̀ ni Ìlọrin bá sàwó nínú tàn Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ ọdún tí ń bẹ lérí Ìlọrin. ọmọ ẹgbọ́n kan ṣe ti gbọ́ kan báyìí alẹ́ yìí náà lẹ́ẹ̀mọ rírà yín Ìlọrin bá sàwó ni Jackman lọ sọ Ìlọrin èsì fẹ́ gbọ́ ọjà tí Ìlọrin bá sàwó tá bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory àdámọ̀ náà ni bàbá wa àdámọ̀ náà ni bàbá wa ẹni tọ́lọ́run dá tó bùn ní mímọ́ àdámọ̀ náà ni bàbá wa àdámọ̀ méjì ní mímọ́ nínú tàyé ànábì Adam àti àáfà Adam Sheikh Adam onímọ̀ tẹ́mi mọ̀ bá lè fi ìmọ̀ ròyìn òun náà ẹ̀rí tó lẹ́bàá sì lọ ní ìṣe kò sí àáfà náà àfẹ́ bá fẹ́ ṣàbòsí tí ò ní gbé fún Sheikh Adam Sheikh Adam ti kọ tírà wọn pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o lánàá lónìí bàbá wa Sheikh Adam wá ní pé tá a bá fẹ́ mọ̀ èèyàn alámúlégbè rẹ̀ lákọ̀ọ́kọ́ mọ̀
tààlà lámúlégbè Ìlọrin Sàó ẹ̀rí pé mi ti sọ ìtàn àníṣẹ́jọ́ Ládẹrí ń bọ̀ Sàó lọ́gbà wá sẹ́ni kìíní kan tí ò yá àwọn èèyàn àwọn ọmọ kéékèèké tí wọ́n ẹ̀sẹ̀ ń dìde nílọrin ní ìsìn ni pé wọ́n rò pé Ọ̀yọ́ bíi ilé Ládẹrí ti wá Ọ̀yọ́ tiwájú Jẹ́bà ni Sàó lọ́gbà wá bàbá wa ní pé tá a bá fẹ́ mọ̀ tẹ̀yàn alámúlégbè rẹ̀ láwàá mọ̀ á wàá lọ sí Sàó pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ta lọ́tẹ̀ lọ́rin ṣé Álímì lọ́tẹ̀ lọ́rin ni àbí Àfọ̀njá ní táwọn ará Sàó sọ ní pé àti Àfọ̀njá àti Álímì kò sẹ́tọ́ tẹ̀ lọ́rùn ta lọ́wọ́ àtẹ̀ Ládẹrin lọ́tẹ̀ o torí Ládẹrin làwọn bàbá wa mú lọ pé ibi tẹ́ni kọ́ lọ dúró sí nì Ládẹrin lọ́tẹ̀ Ìlọrin nígbà àwọn Sàó sì ń jẹ́ Sàó àwọn náà yan èèyàn lọ bá láàfin ni pé wàá yan olórí fún wa ń bì odidi ọ̀rọ̀ tán Sàó ń bọ̀ wàá yan olórí fún wa ń bì ṣèbí Jaqmal sọ tẹ́lẹ̀ ní wípé àwọn ń gba afẹ́fẹ́ òkè ọya àwọn ń gba afẹ́fẹ́ ìsàlẹ̀ ọya àwọn ń gba afẹ́fẹ́ ilẹ̀ Haúsá àwọn ń gba afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá mo ní rárá afẹ́fẹ́ Sàó lẹ̀ ń gbà ṣe wá gbọ́ tó wí nìsín èmi ń ronú kí n tó sọ̀rọ̀ mo sì mọ ìtàn mo mọ ìtàn o wàláì mo mọ ìtàn apẹ́tì ìtàn ni wàláì tàláì mo mọ ìtàn Ọlọ́run ló sì fún mi mọ̀ mo mọ tọ́lọ́ ní kí n mọ̀ ìyẹn mọ̀ kọjá tọ́lọ́ fi mọ̀ mí. èmi ń ronú ń ṣèwádìí kì í ṣe pé màá kàn bọ́ táyé pé bọ́rọ̀ bá ṣe ń lọ fẹ́rẹ́fẹ́rẹ́ ọ̀rọ̀ mi ń bẹ ẹ̀rí láti yejọ́ ìlẹ̀ láti oṣù tó lọ tí mo ti ń sọ̀rọ̀ ìgbéwèé mi kọ̀ kankan lẹ̀ àní lórí ìtàn Ìlọrin tá a jọ tẹ̀ bí mo ṣe kéré tó ní ìmọ̀ mi ní làákàyè mi bá lọ ní dọ́gba nínú ìtàn Ìlọrin náà wàá rú mi lójú mo ti kọjá mọ̀kámọ̀ ìtàn Ìlọrin ti pẹ́ mo ti kọjá wọ́n ti gbé mi rìn mo ti wò réré ayé ìtàn ẹ ń bá lójú in ló lè rí in tí mò ń wí in ló lè rí in tí mò ń wí ẹ ń bá létí ló lè gbọ́ in tí mò ń wí ẹ ń bá sì lẹ́nu ló lè sọ in tí mò ń sọ ojú jojú lọ etí jetí lọ ẹnu jẹnu lọ làákàyè ju làákàyè lọ àbí làákàyè kẹlẹ ní gbogbo wa nílẹ̀ gbogbo ìjà tá a jà là léṣe kínní ìsìláàmù sáyẹ́ǹsì oníkùránì ẹ wá fi ṣe kankárí àgbà èyí làáfà wa sáyẹ́ǹsì inú kùránì ẹ wá fi ṣe kankárí ilà àwọn ẹlẹ́bọ wa ń jà wá lólè tẹ́ ń kó gbogbo mìíràn ìsọsì sí wa lọ táwọn ò sì lè ṣe nǹkan kan tá a ní nǹkan kan ṣe àbí ká máa ṣe lẹ́dẹ̀ẹ́dẹ́ kí ẹgbẹ́ bá jẹ ọkà tán pẹ̀lú ọbẹ̀ ewédú lọ́dọ̀ ìyàwó wa wà bọ́ táwọn máa fọ́nu àbò kó tí wọ́n kò tán pẹ̀lú wàrà wà bọ́ táwọn máa fọ́nu. Sàó Jaqmal ní pé Sàó ó síwájú Ìlọrin ẹja tó gbọ́ àfàwà Jaqmal anakunmula ẹ jẹ́ kí àfàwà Jaqmal ó wọlé kí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ẹsẹ̀ bá tó wà sí ìgbọ́. bó ti yé iná alájú wọlé fún tá a mọ̀ sọ tá a bá wo ìyá yín tá a bá wo ọ̀tún wa nílọrin ìyá yín Sàó làbà Sàó kí ni wọ́n Yorùbá lọ́tún Yorùbá ni wọ́n Ìlọrin sì bá ní Ìlọrin bá Sàó bẹ́ẹ̀ ni inú tàn Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ ọdún tí ń bẹ lérí Ìlọrin wọn ẹsẹ̀ di 202 àtọdún mẹ́wàá ni ẹni tí ń wí pé 202 ọdún àtọdún mẹ́wàá ẹja wa yọkù àtàrẹ́mọ̀ pàrọ̀ àníta Álímì lẹ́ máa sọ ìta Álímì ọ̀sọ̀gbọ́n fẹ́ sọ ìta Álímì 100 ọdún méjì ẹja jọ gbé calculator lé 210 years 2023 làwà minus 2010 mọ̀ ń bọ̀ 2023 minus 210 ìyún ni pé 1813 ìlàtẹ̀ Ìlọrin 1813 ìlàtẹ̀ Ìlọrin 1813 ìlàtẹ̀ Ìlọrin Sheikh Jaqmal 1813 kéyìn ó tó lè sọ̀rọ̀ pọ́ fẹ́ bu ọdún lé ìtàn ó kọ́kọ́ jókòó ó wo ẹ̀gbẹ́ ọ̀tún ó wo ẹ̀gbẹ́ òsì kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ọdún 1813 tí àwọn alágbára tí wọ́n ti wá ja ogun Òwu nígbà tí àwọn Tóyèjà àti Adégún ń pa àṣẹ ìlàtẹ̀ Ìlọrin ìta Álímì lẹ́ ń sọ̀hún
láyé Aláàfin Òjìgí èmi ti sọ látẹ̀ Ìlọrin Aláàfin Òjìgí òun sì ni Aláàfin tó nígbà tí àwọn kí lorúkọ ẹ̀ àwọn Núpé tẹ́ ń pè ní Tápà àwọn ilé ń pe nígbà wọn ń já wọnú ilẹ̀ ẹjá lọ wọdún tálààfin Òjìgí wà Aláàfin Òjìgí ni Aláàfin 21 Àtàndá ìtàn tó lọ ní Aláàfin 44 Àtàndá ìtàn l'Aláàfin 44 Aláàfin Òjìgí ni Aláàfin 21 Aláàfin kan ń bẹ tórúkọ rẹ̀ ò sí nínú àwọn okọ̀ Aláàfin ọ̀rọ̀ bòmí ìlèyìn o ẹ̀jẹ̀ gbélẹ̀ ẹ̀kẹ́ tó dà wọ́n nílà káyè rú náà ọdún wo wà ní Aláàfin Òjìgí ló sà gẹ́gẹ́ bí ìtàn àti àkọọ́lẹ̀ tó fojú hàn ọdún 1698 l'Aláàfin Òjìgí jẹ 1698 kó tó wá wàjà ní ọdún 1732 Báṣọ̀run Yàwúyàmbá sì ní Báṣọ̀run rẹ̀ Báṣọ̀run Yàmbá yìí ìló bí Olúkùóyè ìló bí Olúkẹ́ ìló bí Gáà láyé Aláàfin Òjìgí Báṣọ̀run Yàmbá òun lágbára òun náà ní Báṣọ̀run the most powerful Báṣọ̀run tá a sì ní tó lágbára jù nílẹ̀ Yorùbá kí ló dé tí Báṣọ̀run Yàmbá tẹ́ fi gbà òun fi ogun yí gbogbo tí ń jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá òun ló lé àwọn Núpé padà sókè Ọya ó lé wọn fo odò padà tọrọjọ wàhálà ti pẹ́ èyí tó sì fa ìjà àwa mọ̀ àwa láàsì sọ fún yín ó dá àwọn Bàrùbá padà ó wá gba ilẹ̀ dé Tógò ó gba ilẹ̀ dé Benin Republic ó dẹ̀ gba ilẹ̀ dé Burkina Faso gbogbo dáa kú sọ ojú ti là tẹ bá láwọn èèyàn ní Burkina Faso ẹbí wọn bẹ bá láwọn èèyàn ní Togo bẹ bá láwọn èèyàn ní Benin Republic ó wá gbé ogun gbogbo tí ń jẹ́ Bàdágìrì ó sì wá ní military camp ní Ẹ̀pẹ́ láti ibẹ̀ náà wọ́n wá gbà lọ wọ́n lọ fi ààlà sí Bìíní lókè torí nígbà náà Bìíní ti kó àwọn Èkìtì wọ́n ti kó apá kan Oǹdó ìlú Ọ̀wọ̀ náà wọ́n fi ilẹ̀ náà wá fi ogun yí ààlà padà kó tó wá ṣẹ́rí wálé láyé Aláàfin Òjìgí àwa ní ìlànà tá à ń tẹ̀lé kí ni ìlànà náà òun náà ni wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ àtàwọn ilé ọlá àtàwọn ọmọ ogun agbọ́dọ̀ láwọn camp káàkiri yálà ní inland ní o àbí ní border kọ́mọ̀ jẹ́ pé ọmọ ogun tá a bá ní border nìkan ni wọ́n wà tí wọ́n yípo láàrin gbùngbùn ìlú náà ká mọ̀ láwọn military camp irú tí Aláàfin ti gbélẹ̀ tipẹ́ military camp èyí tá a mọ̀ kẹ́yìn iná ní èyí tí Tìmì Àgbàlé nílẹ̀dẹ̀. ìbéèrè tá a béèrè lọ́wọ́ àwọn mímọ̀ ni pé ṣé Tìmì àti Àgbàlé ṣé kan náà ni wọ́n a ní military camp ń bẹ military camp èyí tá a ní ń bẹ ìfipín ààlà láàrin ilẹ̀ Ìjẹ̀ṣà àti ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ olúùlú kápítà àwọn Ìjẹ̀ṣà ó ń bẹ níléṣà olúùlú Yorùbá ó ń bẹ lọ́yọ̀ọ́ Aláàfin èsè Aláàfin Ọ̀yọ́ Aláàfin Yorùbá bí Àwùjalẹ̀ èsè Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-land ni bí Ọ̀ràngún èsè sọba àlánìkan ọba ilẹ̀ Ìgbómìnà ọba Ọ̀tún Èkìtì kìí ṣe ọba Ọ̀tún nìkan yìí ọba àwọn ọmọ Bani Òòrè Ọ̀tún Èkìtì bí Aláké èsè sọba Abẹ́òkúta ọba Ẹ̀gbá ni ìlú kan ìní Aké tó náà sí láwọn ìlú rẹpẹtẹ lọ́dọ̀ bẹ́ẹ̀ l'Aláàfin náà sì wá rí àwọn Àkókó ní tiwọn àwọn Ajérò ní tiwọn báńbá ńlá sí láwọn kingdom àwa fi Òṣogbo ń jẹ́ ààlà Òṣogbo ń jẹ́ ààlà àwọn Ìjẹ̀ṣà ìdínú ọdún Ọ̀ṣun Òṣogbo tẹ́ ẹ ṣe lónìí tẹ́ ẹ rò pọ̀ gbajúmọ̀ Iléṣà ló ní o Ààrẹ Òpìtàn ní sọ̀rọ̀ ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló fi
Àtaójà ṣọwọ́ sóṣogbo. Ìdí inú tó ṣe pé tẹ́lẹ̀ baálẹ̀ ni wọ́n ń jẹ lọ́ṣogbo, ṣùgbọ́n ọwá gbogbo ibi tílẹ̀ Ìjẹ̀ṣà bá wà báwa ṣe máa ń lo baálẹ̀ láwọn ilẹ̀ Yorùbá àtàwọn agbègbè míì ọwá ni wọ́n ń lò, ṣùgbọ́n olórí ọwá wọn ni ọwá Ọbòkun. Olórí oyè tó wá ga jù ní Àdìmúlà. Àdìmúlà lolórí oyè tó ga jù. Gbogbo àwọn ọwá ń bẹ lábẹ́ Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà làwọn tó tẹ Òṣogbo, ṣùgbọ́n ń gbọ́ ọjọ́ ń pẹ́ àwọn míì náà wá ń bá wọn sẹ́mọ̀ yí pé àwọn àti Ẹdẹ wọ́n jọ sí àbọ́dà. Ìdí inú ẹ̀rí p'Óṣogbo nílẹ̀ púpọ̀, Ẹdẹ nílẹ̀ jùlọ. Ẹdẹ nílẹ̀ jùlọ. So intermarriage relationship ìbáraẹniṣe ìfẹ́ra ẹni ó ń jẹ́ káwọn Yorùbá wọnú wọn. Ọwá lọ́wọ́ yan èèyàn s'Óṣogbo pé kọ́ lọ máa bọ̀ ń bọ omi ọdún Ọ̀ṣun Yemọja tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹja ńlá sì ni tó ní kò dẹ lórí. Àwọn nǹkan ti lọ láyé láwọn nǹkan láwọn àrà. Àwọn míì sì ń bẹ táwọn òyìnbó gbé pamọ́ tí sì ń bẹ táwọn òyìnbó gbé pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀ ń bẹ ṣùgbọ́n ọ̀nà ẹ̀bẹ̀ ìtàn ọjọ́ iwájú làwọn èèyàn. Nígbà ọpọlọ yín bá ti ń dàgbà tá a bá ti ṣèyí jiná tán gbogbo ẹ̀yọ́ ọmọ kéékèèké tẹ̀ ń pa àlọ́ ẹ̀ ló ń wá fífi bẹ̀ pé atẹ́wọ́ gba omi ẹja àgbà náà ilé máa tu omi. Àtaójà yóò gbé igbá lọ́wọ́ yóò wá tu omi sí wíì yóò tu omi sí iná pípé ní atẹ́wọ́ gba omi ẹja. Ìlòdì Àtaójà kò sí ẹja náà ń bẹ̀ mọ́ lónìí. Kìí ṣe pé nígbà wọn ní sẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo l'Ọ̀ṣun fi ń wo ọmọ rẹ̀ kí dókítà òun tó dé. Kìí ṣe yí pé wọ́n kàn bomi Ọ̀ṣun. Omi tí wọ́n bù tẹ́ bá wá bomi tán ni wọ́n wá bu àwọn omi míì sí fèrò bá wá. Ẹ sì mọ̀ pé ìlú ò tóbi tó báyìí, èrò ọ̀pọ̀ tó báyìí. Ìwọ̀n tí wọ́n ti ṣe wọ́n ti láwọn àkókò ń bẹ̀ tó gbé wọn bá ti bomi wọ́n kàn máa ta omi yẹn sí ní tẹ́ bá ti fọwọ́ rò pọ̀ mọ́ra wọn báyìí ó di ìwòsàn nù. Ọwá Ọbòkun Àdìmúlà ló yàn bẹ́ẹ̀ ni ló fi ń jẹ́ pé atẹ́wọ́ gba omi ẹja lóde Àtaójà ìpàrójẹ. Ìní Aláàfin náà fi èèyàn tiẹ̀ náà sí ibi tá à ń pè ní Ẹdẹ. Níjọ́ náà ń lọ́hùn ẹ bá fẹ́ mojúlówó tẹ̀ ẹ lọ sílùú Àrà. Tẹ́ ẹ bá ti kúrò ní Ẹdẹ ọ̀nà tó lọ sọ́nà Èjìgbò tí gómìnà wa àná nípínlẹ̀ Ọ̀ṣun ṣe mo délùú náà mo fi hàn wá. Ìníkẹ́ ẹ tó létí Ìdéjìgbò tẹ́ fi ọ̀nà tiẹ̀ dá púpọ̀ lẹ́tì dé Àrà. Ìlú kékeré báyìí ni lójú ọ̀nà. Ẹ sì tún kọ́kọ́ kẹ ìlú kékeré kan lójú ọ̀nà táyà ní fura sí ìtẹ́ ẹgbẹ̀rún sì ń bẹ lórí rẹ̀. Kẹ́ ẹ tó wá lọ kan Àrà. Ìlú ìṣẹ̀ǹbáyé ni. Òun àti ọba Awó tọwọ́ bá gùn àwọn àti Àràgbérí àwọn èyí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìní wọ́n ránṣẹ́ lọ bá Aláàfin gbà wá. Àwọn Ìjẹ̀ṣà rárá ń já wọnú ilẹ̀ wọ́n sì ń sọṣẹ́ fún wa. Iná fi wá gbé jagunjagun dìde tìmì kọ́ máa lọ. Ìjàgbàlé ló síwájú Ìjẹ́tìmì lọ́tẹ̀lé kọ́ máa lọ. Ló fi wá lọ dúró síbẹ̀ Ẹdẹ. Ìdọdẹ àwọn Ìjẹ̀ṣà rárá torí pé inú igbó ni wọ́n gbà wọlé. Ilẹ̀ Ìjẹ̀ṣà sì ń jẹ́nu igbó tààràtàrà ṣùgbọ́n ààlà wọn ń jẹ́ Pápájáde l'Óṣogbo. Ìlà fi wá pè l'Ẹdẹ. Ibi tẹ́dẹ́ sì wà lónìí kọ́ l'Ẹdẹ wà. Ẹdẹ ilé ń bẹ mo rí nǹkan àrà Ẹdẹ ilé lẹ́yìn tí mú nǹkan ìṣẹ̀ǹbáyé tẹ́ tó bá ń bẹ̀ padà. Ọ̀rọ̀ pọ̀ nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ẹni tí wọ́n bá ti mú wọlé tán ọba fi lè ríran nu. Kìí sì ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi ń mú yàn wọlé nílẹ̀ Yorùbá. Èmi ń sọ gbogbo ẹnu fi sọ. Èmi ni mo jẹ́ òpìtàn àkọ́kọ́ tí ó rìn palẹ̀ Yorùbá tí wọn ò sì sọ pé wàá sáwo wàá ṣètùtù kí n tó gbà tán. Torí wípé jọ wọn ti rí mi wọ́n ti rí àmì pé tọ́lọ́run lè ní. Ẹdẹ ibi tẹ́dẹ tòní wá wà. Àwọn tí wọ́n bá ń bẹ̀ Ilé Ifẹ̀ ni wọ́n ti wá. Ọ̀rọ̀ ó ṣẹlẹ̀kẹ̀ tí wọ́n bá lọ́wọ́ ara wọn wàhálà dé Ilé Ifẹ̀ wọ́n fi wá sábẹ̀. Àwọn débẹ̀
ìgbà táwọn ó débẹ̀ wọ́n ráwọn ọ̀bọ gbìrì wọ́n tú sínú igbó lọ́dẹ bá jókòó náà bá jókòó ń bẹ̀ wọ́n fi pè bẹ̀ ní ọ̀bọ tú sígbó. Ìgbà tí ogun sẹ́yìn wọ́n ní oyè tó kára Awó ń bọ̀ wá kára Ẹdẹ nígbà ogun Fúlàní tú Awó tó tú Ẹdẹ làwọn Ẹdẹ fi wá sá lọ síbẹ̀. Ìlọ́wọ́ fa ọ̀bọ ibẹ̀hún àwọn ọ̀bọ tú sígbó ni wọ́n níbẹ̀. Tẹ̀bá sì lọ wo olóòtú táwọn Ẹdẹ náà bá pa wọ́n lè gbà wọ́n débẹ̀ wọ́n bá ẹran lórí iná tí wọ́n yan àbòsí lè yò. Nígbà ẹbẹ̀rẹ̀ lórí iná sẹ́ran ní ìyẹnra rẹ̀ ṣèbí èèyàn ní pa ẹran èèyàn ní kun ẹran èèyàn ní yan ẹran ẹni tó lẹ́ran tó ń bẹ lórí iná náà ní baálé yín nù. Ààfin wọn náà sì bẹ́ lùdò ní àwọn ni wọ́n máa kiri àwọn ní ọmọ ẹni tó nílùú tó dẹ́dẹ́lẹ̀ ọmọ ẹni tó nílùú tó dẹ́dẹ́lẹ̀. Bí ó ṣe rí nù bárẹ́kè ológun la fi Ẹdẹ ṣe. Ilé wa ni ìta àwọn á ní irú ẹ̀ wá ní tí a ní láyé Aláàfin kẹbàlẹ́ mọ́bí tí mo ti ń bọ̀. Ìní ìta ní láyé Aláàfin Òjìgí nígbà tí Basọ̀run Yàmbá tó ń jẹ́ Basọ̀run. Ìwá ní bárẹ́kè ń bẹ̀ káwọn àti ṣẹ́gun gbogbo àwọn tá a ṣẹ́gun gbogbo àwọn ogun àwọn Benin ni o ogun àtọ̀rìnwá ni o. Ìwá ni ọwọ́ Àdìmúlà fi wá gbà yí pé kankan tẹ́lẹ̀ ẹ̀gbọ́n òun ni Ọ̀rànmíyàn ọ̀dà náà o àníjà torí ìwọ lolùdáàbòbò wa àwọn náà sì kọ́ ọmọ ogun fún un ṣùgbọ́n àmọ́ fún ọ lẹ́bùn àmọ́ yọwọ́ pé ìsákọ́lẹ̀ làwa ń san yẹ kúrò lọ́rọ̀ tiwa ẹnìkan yọkù àwọn ìsákọ́lẹ̀ pọ̀ ẹ̀bùn gẹ́gẹ́ bíi brother to brother yìí sì ń bẹ nínú wàsíkà agreement tá a ṣe nígbà tá a parí ogun Kírìjì gbogbo àwọn agreement lèmi mọ̀ wò ìtàn tó ń kálukú sọ àti tó kálukú fi gbé tiẹ̀ lẹ́yìn. Ìní ń jẹ́ wípé irú ẹ̀ náà wà ní nígbà òde ayé Aláàfin Òjìgí tí Basọ̀run Yàmbá ń jẹ́ Basọ̀run náà fi wá gbé bárẹ́kè ní ìkalẹ̀ kọ́mọ jẹ́ yọ́mọ dáàbò bo ilẹ̀ Ìgbómìnà bí irú ìta ti ṣe tá a fi dáàbò bo àwọn ẹkùn èèpo lọ́wọ́ àwọn Ìjẹ̀ṣà Rárá èyí tó kù ní pé àwọn ń jọmọ Òtùfẹ̀ Yorùbá ń jọmọ Òtùfẹ̀ Ìgbómìnà ń jọmọ Òtùfẹ̀ Ajagun ńlá sì ń bẹ lọ́dọ̀ tiwọn wọ́n sì ti ń kọ́ wọnú ìlú àwọn Ìgbómìnà agbára wọn wá gbé àwọn Núpé àwọn náà wá ránṣẹ́ lọ bá Láàfin bàbá o iṣẹ́ yìí ni iṣẹ́ ogun kẹ́ ẹ dáàbò bo lù ó ẹ wá gbà wá iná fi wá gbé Ládẹrin dìde Ládẹrin tí wá gbé dìde Ṣàó tí Jackman wá sọ yìí pé Ṣàó ti wà ṣáájú Ìlọrin ìlọgbà wá Ṣàó ni tẹ́ ẹ bá wo ibi tí ìlú Ṣàó wà tààràtààrà náà ni títí ń lọ tó fi lọ débi ààfin Emir ibẹ̀ ni wọ́n pàgọ́ sí ó sì gba ọmọ ogun lọ́dọ̀ Oníkòyí ó gbà lọ́dọ̀ Olúgbọ́n àwọn Ìgbóònà náà sì kọ́ ọmọ ogun fún un tẹ́ bá sì wo ibi tí Ìlọrin wà ààlà Ìgbómìnà máa la ilé Igbọ́n ni Olúgbọ́n ló níbẹ̀. Torí tó bá di pé ọ̀rọ̀ pé a fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ àtòlú ọba tí Aláàfin máa ń ránṣẹ́ sí lolúgbọ́n olọ́gbọ́n jù ní gbọba gbogbo àwọn ọba náà ló lójúṣe wọn bá a ṣe ń yan àwọn mínísítà bẹ́ẹ̀ la níjọ́un ẹ lọ wo táwọn òyìnbó kọ nípa ìṣèjọba ilẹ̀ Yorùbá wọn ò kọ́ nípa rẹ̀ rú ẹ̀ nílẹ̀ Haúsá àfi táwọn Fúlàní ẹ̀sẹ̀ wá ń là wọn lójọ́ sí tẹ́ ń bàṣà wọn jẹ́ èyí ò wá ní Olúgbọ́n orí ilẹ̀ rẹ̀ ń bẹ̀ wọn tẹ́ bá wá wo ibi tí Ìlọrin wà ààlà àwọn Ìgbómìnà ni mo sọ Ìlọrin kò tí ì jáde wá takò mí àníbi tí rélùwéè wà gbogbo post office àwọn Ìgbómìnà ló níbẹ̀ nígbà wọn ń ṣe rélùwéè gan-an ni wọ́n ń sanwó sí fáwọn Ìgbómìnà post office ni post office wà àwọn gan-an wọn níbẹ̀ ẹ wo ibi tẹ́ gbélé Ìgbómìnà sí ẹ wo láti Ìlá nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo Òró gbogbo wọn ẹ wá wo ibi tí ààlà Ìgbómìnà dé
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀mọ̀ tán nígbà wọ́n ń kọ́ ilé ẹgbẹ́ ìgbómìnà ilé ìgbómìnà sí ganmọ ṣẹbẹ́ gba kóòtù lọ ẹgbà lọ kọ́lọ́pàá tẹ́ni àbí nǹkan dààmú yín ni lórí ilẹ̀ wa Ìlọrin gòdù kúlúmbú báyìí lọ wọ́n tọrọ ọlẹ̀ nígbà wọ́n fẹ́ kí kápítọ̀ ọ̀fẹ́ ni ṣé kò síwèé tá a jọ fọwọ́ sí ni gbà ẹ dákun Ìlọrin kéré a sì fẹ́ kọ́fẹ́ ẹ fún wa ń bí báyìí ẹ fún wa ń bí báyìí ilé ò jẹ́ kẹ́yìn ọmọ pé gbogbo ibi tí post office wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ ń pè ní Ìlọrin àwọn ganmọ wọn ní ilẹ̀ gómìnà ni tí ò rújú nínú ìtàn ẹ́mbásì ni mo parọ́ kọjáde kọ́ wá takò ẹkúlẹ̀ láwọn pòfẹ́sọ̀ tó pọ̀ ẹ sọ nínú ìtàn náà ẹkúlẹ̀ láwọn pòfẹ́sọ̀ tó pọ̀ Sàónù tó ṣe wípé oríko rẹ̀ níbi Ìlọrin oríko rẹ̀ máa la Olúgbọ́n máa la àwọn ìgbómìnà níbi tá a gbé Ìlọrin sí gbòǹbì nígbà tí Sàó gbà pé Yorùbá làwọn wọ́n sì gbà pé Aláàfin Ọ̀yọ́ ní bàbá àwọn èyí wá ń kọ́ o èyí tó ṣe pé Sàó ló mú Láde ṣùgbọ́n wọn ò ní fẹ́ sọ̀tàn Láde ṣùgbọ́n bí bẹ́ẹ̀ lè rí ìyà sí ni wípé á pé àáfàá Ìbàdàn kan lọ́kọ tí Sheikh Adam kọ ni gbogbo orí social media ò ní gbádùn ọyẹ jáde wá máa bú Sheikh Adam Jackman kó tó lè sọ̀rọ̀ lọ ká tí a Sheikh Adam gbé jáde wá ké fún wa Jackman wá ké tí a Sheikh Adam fún wa tẹ́tí sọ̀tàn lọ́rin èmi ti gbá àfáà wá ó ti tú wọn náà wá gbá àfáà wá tú kí wọ́n máa ké lẹ́yọ̀kọ̀ kan kó o sì máa tú kí gbogbo ayé wá máa wọ̀ ọ́ kọ́ wá máa tú kọ́ wá máa wo kọ́mẹ̀ntì táwọn èèyàn máa kọ́mẹ̀ntì ọmọ yìí pé ẹlòmíì tó ọmọ pé kéwókéwó. ẹni ọgọ́rùn mẹ́rin o. ẹni kọ ọmọ ẹni kọ ọba wọn tó bí ni. ọba ìtàn bẹ́yàn bá ìtàn ọmọ pé ẹntì tẹ̀ níṣẹ́ Àlímídé ìgbà sí Àlímídé ni wọ́n tó fi dáwúlà ìlú lélẹ̀. nígbà sí Àlímídé ni wọ́n dẹ́bi dáadáa Ààrẹ Ọ̀nà Kakanfò ní bá ń wí pé ṣé ọba ìtàn sọ́ba àwọn tó bí ni. àbò ti sọ aṣọ ọ̀nà forí ìyẹ́ ìgbìpè lọ́rọ̀ rẹ ọmọ ọ̀sẹ̀ tí ń kó pọ́npọ́ báyà rẹ̀. Ìbà Gani Adam ó lè ní kùdìẹ̀kudiẹ nípa ọ̀rọ̀ pé ìdásọ́rọ̀ ẹ̀sìn ẹ̀rí ńgbà tó kọ́kọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ dá sí ọ̀rọ̀ Ifẹ̀ mo pè wọ́n ṣàkíyèsí nígbà wọn kọ lẹ́tà tí wọ́n kọ nípa ọ̀rọ̀ Ìlọrin mo tún jáde mo sọ̀rọ̀ ẹ jẹ́ Kakanfò lórí ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ jẹ́ lórí ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ Christianity ọ̀kan kì í ṣe pé ńgbà tí ọwọ́ bá dùn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́sùn ìjọ tí wọ́n lọ kọlu mọ́sálásí kílẹ̀ yín rí ṣe mo sọ ńgbà náà nígbà tí ta lọ́lọ́run ìjẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò pé ta lọ́lọ́run nígbà tó bẹ̀rẹ̀ sí ní sun àlùkùránì iná tó ń bú ànábì tó ń bú gbogbo ẹ̀ ẹ gbọ́dọ̀ dúró déédéé ni tẹ́ ẹ bá láwọn mùsùlùmí kan ṣe ẹ já rí fídíò rẹ̀ tá a bá ti rí àwa sọ̀rọ̀ lé lórí èmi lèmi sì ń kìlọ̀ fún wọn ti pẹ́ pẹ̀yà àfa ẹ ṣọ́ra yín ẹ dúró lórí ìtọ́lọ́ Ọlọ́run wí ànábì wí ìtí ọ̀kan yẹn ẹ mọ̀ dá sí i àti ń sọ ti pẹ́ ẹ wá ń sọ ìjọ tí Àlímídé lọrin láìsẹ̀ wá fi dáwọ́là lọrin nílẹ̀ ní ìlú tí ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sí Àfọ̀njá ti di Kakanfò k'Álímì ó tó dé s'Álímì ló tulẹ̀ fún wọn lókè ṣúnà kìí ṣàfọ̀njá ni Àfọ̀njá àti Abubakar Ṣọlágbẹrú ọ̀rẹ́ ni wọ́n Ṣọlágbẹrú ni baálẹ̀ kú ọ́ ilé kókó là ń kọ́ ńgbà náà ilé Yorùbá ilé máa ń sábà máa ń jó ilé kókó tó gbé tíjà bá dé láàrin orogún àtorogún àbí wàhálà bá dé àbí bá dìtà ara wọn a máa fi iná kunlé tẹ́ bá ní wọ́n fi iná kunlé ni pé wọ́n sọná sílé odidi ààfin máa ń jó nílẹ̀ Yorùbá bó ṣe tóbi tóun a máa jóná ilé a máa jóná nígbà kú ọ̀ wá jóná ni ló fi wá bá Àfọ̀njá l'Àfọ̀njá fi wá tulẹ̀ fún nígbà wá rí i pé àwọn Fúlàní ń wọ̀lú lẹ́yọyọ ó sì rí i pé jàǹbá wọn ṣó kìlọ̀ f'Àfọ̀njá ni làwọn fi gbé ẹ̀sìn wọn sá tí wọ́n fi lọ sókè ṣúnà Yorùbá ń bẹ nínú wọn gbogbo ọ̀nà ní bẹnu wọn Fúlàní nìkan ni wọn ò gbà láàyè ìyín tẹ̀ ń pààlọ́ àfa Àlímì wá lọ bá Ṣọlágbẹrú ọwọ́ akọ ní kinní kan ìdajì àlùkùránì ní bẹ lọ́wọ́ wọn ọwọ́ akọ ní ìdajì àlùkùránì níbo ló ti kọ́ Ṣọlágbẹrú ní kùránì wo àyẹ̀ ń pààlọ́ wọ́n wá ní táàfin mọ̀
ìtí ẹ̀sìn ọ̀bá ní tán ìlú yìí wọ́n wà lọ gbà rẹ̀ wọ́n jẹ dàbínù ìgbà tí wọ́n Abdulsalami lọ gbógun ka mọ́lé ìlọ̀rọ̀ tí àwọn àfáà ń bẹ lọ́n pé wọ́n lọ́wọ́ bàbí wọ́n bá pa wá àgbọ̀dọ̀ kú kéfèrí kò sóúnjẹ kankan mọ́ ló bá ṣe pé dàbínù ni wọ́n ń jẹ wọ́n sì bẹ lọ́n pé wọ́n lọ́wọ́ bá bí wọ́n bá pa wá o àmọ́ nílùú yìí nílọrin Ọlọ́run níjẹ́ Islam ọ̀tán bẹ̀ láéláé torí pé wọ́n mọ̀ pé ìjà ìlara ìjà ẹlẹ́yàmẹ̀yà ni Abdulsalami jà alẹ́ mi ti sọ Abdulsalami lọ pa àáfàá Ṣọlágbẹrú ọ̀rẹ́ bàbá rẹ̀ tó jó lórí àwọn àáfàá tó sì jẹ́ Yorùbá àti gbogbo àwọn àáfàá míì ti ń bẹ ń bẹ ẹ bá mi sọ ṣé Abdulsalami yọ wà ní Jánnà lórí tó ṣe ó pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ lọ wo ikú Ṣọlágbẹrú mo ti sọ láìpẹ́ bóyá lọ́sẹ̀ tó lọ yìí náà mo sọ. ẹ wá ń sọ̀tàn bàbá wa Sheikh Adam bàbá wa Mustapha Sugulul bàbá wa Mustapha Sunusi Sugulul ọmọ Ìkìrun làwọn Sheikh Adam ọmọ Ìlọrin làwọn bàbá náà kọ́nu tíra àwọn yìí pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni lánàá lónìí lọ́la bẹ́ẹ̀ náà Sheikh Adam sọ Sheikh Adam nígbà tí bàbá Mudir Markaz jáde táwọn ń sọ yìí pé nígbà àwọn jáde tẹ́ ń sọ àfa Alimi ńlọtẹ lọrin ẹ̀rọ káwọn èèyàn kan wá ó ṣe gbogbo ẹ̀ àwọn kan bá wá nígbà mo sì jáde mo sì ṣàlàyé bọ́rọ̀ ṣe rí mo wá bẹ́ẹ̀ látòrí Ládẹrin Pàṣín Alùgbé àti Àfọ̀njá àwọn yẹn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti jẹ baálẹ̀ ìpè wọ́n lọ́ba ò baálẹ̀ torí emir àti bẹ́ẹ̀ lọrin ikú flẹ́tò baálẹ̀ torí abẹ́ Sultan ni emir wà wọn ò emir ò sì sí nínú grade 1 àwọn ọba ní Nàìjíríà ẹ tó lọ bèrè àwọn olórí ìlú àwọn aláṣẹ ìlú traditional chief emir ò sí nínú grade 1 kò sí mbẹ ọba wọn mú nílé lọ́dọ̀ wa Sultan wọn mú nílẹ̀ Haúsá wọn mú nílẹ̀ Ìgbò wọn ò mú bẹ́ẹ̀ ṣe mú láwọn region káàkiri ní Borno wọ́n sì mú Shehu Borno torí ọlá Shehu Borno ti wà tipẹ́ àwọn tí ń bá ìsìláàmù wọn bọ̀ nígbà àwọn ò tí ì bí Usman Dan Fodio táwọn tí ń bá ìsìláàmù wọn bọ̀ bàbá nígbà táwọn wá sọ bẹ́ẹ̀ mo wá gbé àfáà wá wọ́n sì tún tí a Sheikh Adam fún wa Sheikh Adam àwọn ní pé ẹ̀yin tẹ́ ẹ ní pé Ládẹrin Pàṣín Alùgbé àlọ́lẹ̀ ń pa ìtàn làwa ń sọ wọ́n wá sọ bẹ́ẹ̀ ètò abúlé nínú kéèyàn ó ní àárín òpìtàn ń pa àlọ́ ṣe mọ̀ pé in short ni so tó bá dẹ̀ nípa àárín òpìtàn bá ń pa àlọ́ ṣe mọ̀ nǹkan burúkú nù kí wọ́n gba àárín òpìtàn kúrò lọ́wọ́ rẹ̀ ní ajẹ́pà àmọ́ tí ẹ gbélé wa lọ́wọ́ nù ọ̀dà sáà ń pa àlọ́ ni ẹ máa bọ̀ wá mo fi wá gbá àfáà wá ní nǹkan bí ọdún méjì Ramadan kẹta sẹ́yìn mo wá gbé àfáà wá ẹ bá wa ṣiṣẹ́ àwọn tírà méjì kan bẹ mo sì dá wákà gbá náà pé kábínì ìléjì rẹ ìṣe òní dọ́gba kábínì ìléjì rẹ ìṣe òní dọ́gba wọ́n wá fi gbé wọ́n wá ké fún wa bàbá wa Sheikh Adamu sì dáko pé Ládẹrin lọ́tẹ̀ lọ́rin o Ládẹrin ìlọ́tẹ̀ Ìlọrin o ẹlẹ́ẹ̀kejì Pàṣín ọmọ rẹ̀ náà tó jẹ baálẹ̀ o kí Alùgbé ọmọ rẹ̀ náà tó jẹ kó tó wá kan Àfọ̀njá ìlú kan sì ń bẹ Ọ̀lá ìlú Ọ̀là ìní Pàṣín sálọ́ngbà bá sọ̀rọ̀ gà ni wọ́n lọ pa kábíyèsí ọba Ọ̀lá ń bẹ pòfẹ́sọ̀ sì ní kábíyèsí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ọba tí ń bẹ ìpínlẹ̀ Kwara ò ní fẹ́ jáde sọ̀rọ̀ torí wọ́n mọ aburú tẹ́ ṣe ṣùgbọ́n àwọn ò sì máa sọ gbogbo olùkọ̀ọ̀kan tí ń bá dá akọ yìí ní ẹ lọ bẹ̀ nígbà tẹ́ ẹ̀ wá ń já gbádùn mo wá fi lọ gbé ìwé mo wá lọ wá ìwé My Life ní ojú ewé kẹẹ̀ẹ́dógún My Life ọmọ Usman Dan Fodio bàbá oníjìyàdì yín lọ́kọ́ Sa Amadu Bello Saudana Sokoto ìlọ́kọ̀ ìwé ní ojú ewé kẹẹ̀ẹ́dógún ó ní Ìlọrin o ilẹ̀ Yorùbá ni domina Aláàfin àbí Aláàfin Ọ̀yọ́ ló wà tó nǹkan bẹ̀ ni látijọ́ tí mo ti sọ àti ìrẹ́ nìkan jáde wá takòwé yìí náà ẹ̀ẹ̀kú mọ̀ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀kéwò ẹ̀kéwú tó ọkàwé ó kéwú àwọn eléyìí sì gbìyànjú púpọ̀ fún ìsìláàmù kìí ṣe ní Nàìjíríà nìkan ní gbogbo West Africa ni ó sì kópa púpọ̀ nílẹ̀ Yorùbá lórí ìsìláàmù náà pẹ̀lú
tẹ̀jẹ̀ agbádùn sí ipe kùránì Yorùbá tí wọ́n wá tẹ̀tẹ̀ òun ló ṣe kò kárí rẹ̀ òun ló ṣe kò kárí tẹ́fitẹ́ kùránì Yorùbá èyí tí Dr. Aláró tó wá ṣe àtúnṣe rẹ̀ nígbà wọn ń sọ àbáwá Sheikh Adam àti àbáwá Kamaldeen ní kò ṣe kùránì wọn wà lára àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn ní ọmọlé àáfàá làwa yìí náà kò sí ń tọ́rú wa lójú bàbá tiwa àáfàá àgbàlẹ̀ Ìbàdàn ìjẹta wọ́n ti jẹ́ sẹ́kírítírì gbogbo àáfàá ilẹ̀ Yorùbá wọ́n ti jẹ́ so gbogbo òtẹ̀ yóò rọ́ wà lójú àwa sì ń jókòó àwa ń gbọ́rọ̀ ni rọ́bítà àwa ń gbọ́rọ̀ ni kí lè fẹ́ fi rú wa lójú apẹ́kẹ̀ ṣe ọmọ àáfàá ẹ̀jẹ̀ àáfàá ní sọ̀rọ̀ ní ìsìn ẹ lè gbé ẹ̀kọ́ mọ́ tí ń sọ ni àfin tẹ̀yìn ọ̀mọ̀ táwọn ọ̀ sọ fún yín ẹ sì wá ní sọ̀rọ̀ náà ilẹ̀ Yorùbá náà lẹ́mọ̀ dákọ ẹ mọ̀ dákọ Ìlọrin yín lọ sílẹ̀ Haúsá irọ́ ilẹ̀ Yorùbá náà lẹ́mọ̀ dákọ ẹ sì ní àmọ́ sọ̀rọ̀ ọwá ní Ìlọrin ke 1810 ilà Fálímì dé sí Ìlọrin sábà Fálímì bá dé sí Ìlọrin 1810 wọ́n bí Àfọ̀njá 1810 ni wọ́n bí Alùgbìnfó Ṣàjó Ìgbìnfó Ṣàjó ṣe 1810 wọ́n bí 1810 wọ́n bí Pàṣẹ tó bá Basọ̀rún Gáà tó gbó Basọ̀rún Gáà lẹ́nu 1810 ni wọ́n bí Ládẹrin tí Aláàfin Òjìgí lábẹ́ ìyọ̀ǹda Basọ̀rún Yamba tí wọ́n ní kó lọ tẹ̀lú kó lọ dúró mbẹ̀ torí náà Ìlọrin ìtàn Ìlọrin ó lé lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta tàbí ká gbé sábẹ́ ọgọ́rùn-ún ọdún mẹ́ta ó gojú ọgọ́rùn-ún ọdún méjì sí méjì ààbọ̀ lọ nítàn Ìlọrin 17th century ńlá tẹ Ìlọrin 17th century ìtàn Álímì nílọrin 19th century ni ìtàn Álímì nílọrin 19th century ìní 21st century la sì wáyé àfà Jackman 21st century la wáyé torí ìdí èyí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò parọ́ calculation yẹn ń súnmọ́ 400 years calculation yẹn ń súnmọ́ 17th century ní Ládẹrin wá sí Ìlọrin 19th century lẹ́yìn century méjì àbí ká sọ pé century káàbọ̀ ìní Álímì wá sí Ìlọrin mo rò pé lórí èèyàn ó yé torí téèyàn ọba mọ̀ Jackman èèyàn máa béèrè gbogbo àwọn Yorùbá tí bá ń sọ̀rọ̀ nípa ìtàn wọ́n ní ẹ̀rí tẹ́ bá ń kó ti yí ẹ̀ wọ́n ní ẹ̀rí ìtàn Álímì lẹ́yìn sọ ẹ̀ sọ ìtàn ìsìláàmù nílọrin ìtàn Álímì lẹ́yìn sọ ẹ̀ sọ ìtàn ìsìláàmù gan nílọrin ìtàn ìdílé Álímì lẹ́yìn sọ ẹ̀ sì sọ ìtàn ìlú Ìlọrin ṣé orí bàbá wa Sheikh Adam kú orí bàbá wa Mustapha Sùgùlùlì kú orí tí wọn ò kú orí wọn pé ìní wọn fi lè sọ òdodo ìwọ lọ wá gbọ́n jù wọ́n lọ ọ̀dà bíi mufti Ìwó tó déwájú yín nílọrin tó lò èmi tẹ́ ẹ wò èmi ṣe mùnáfìkì o nígbà tí ó wàá máa ka àwọn mùnáfìkì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mùnáfìkì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mùnáfìkì ìpínlẹ̀ Ògùn mùnáfìkì ìpínlẹ̀ Èkó mùnáfìkì adájọ́ àgbà mùnáfìkì ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun mùnáfìkì AIG so ẹlẹ́wùn mùnáfìkì gbogbo Olúwo mùnáfìkì babawo ní ìrìsà mùnáfìkì gbogbo agbẹjọ́rò mùnáfìkì gbogbo àtàwà ńlẹ̀ Yorùbá rí òpìtàn mùnáfìkì gbogbo àfà mùnáfìkì pásítọ̀ mùnáfìkì wòlíì mùnáfìkì ẹnìkan tí èsè mùnáfìkì ńlẹ̀ Yorùbá lásìkò yìí tó fẹ́ pe Ìlọrin kó wá kógun jalẹ̀ Yorùbá òun náà ni mufti ilé wọn kì í tó ṣe mufti Ìwó tó ló ti lóun sí lábẹ́ Olúwo mufti ilé wọn ó nìkan ní í ṣe mùnáfìkì nígbà wá rí báyìí Jackman à ń jẹ kúrúkọ tán láwo ẹ tó ń gbọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń bẹ̀bẹ̀ tẹ́ ń fi first message ránṣẹ́ tẹ́ ń bẹ̀bẹ̀ mùsùlùmí nìwọ náà tìkíní kankan tẹ́ fẹ́ máa mú sí mi lórí èmi mọ̀ mẹ́yìn ẹ lè kọ́ ọmọ Ìlọrin tó mi Ìlọrin mèsù jàǹbá ará Ìlọrin òfin sanre ìtàn lọ́rin ọ̀padà àyíwáyé ká mọ̀ lórí kì lára ìjàǹbá ní ti lọ́rin ìjà àgbóró ní ti Ìbàdàn
ọ̀tẹ̀ oyè ní tọ̀fà gbogbo ìlú kọ̀ọ̀kan mọ márùn tí ń bẹ lára wọn. nígbà wọn sọ wọ́n ti ń bẹ àwọn lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run wọ́n sì tún ń gbé lọ kóòtù lórí ẹ̀sùn míì Ìlọrin ń tẹ̀yẹ yìí náà ń gọ̀. èmi ò sọ pé títa lọ́lọ́run ṣe dáa mùsùlùmí lèmi náà kóró ojú sí i. tèmi náà bá sọ nǹkan tí ò dá nípa ẹ̀sìn Christianity àbí ẹ̀sìn ìbílẹ̀ wọ́n kóró ojú sí i. ká tó wá sọ kéèyàn sọ nǹkan tí ò dá nípa ìrìn èèyàn bẹ́ẹ̀ náà ṣe ń sọ ohun tẹ́ ń fẹnu sátàlẹ̀ Yorùbá tí mò ń kóró ojú sí. iná ní ìṣẹ̀lẹ̀ dunú sẹ́ tó bá so Kùránì iná Christian ò lè dunú sẹ́ bá so Bíbélì iná ẹ̀ ń sun ọ̀pẹ̀lẹ̀ fáná tó bá gba Islam tó bá jó nífá kó ọ̀pẹ̀lẹ̀ fẹ́ni tí ó lò kí n tiẹ̀ àbí kó lọ kó sí museum. àwọn Kùránì ọlọ́wọ́ tàkọ́kọ́ ibẹ̀ láwọn museum kárí ayé ibẹ̀ ní Turkey ibẹ̀ ní Russia kò sí tí ò lè wọ museum tó bá ti jẹ́ ìkan tó ti pẹ́ ní tó fi bàjẹ́ a sì lè máa rí tàn a lè máa rí nǹkan trace nípa rẹ̀. a sọ pé n tó ṣe dáa ṣùgbọ́n ìsìláàmù à ń ṣe wáàsí fún yàn èèyàn mùsùlùmí ni tẹ́lẹ̀ ara yín ni ṣèbí tẹ́ ẹ fi tọ́ náà ìwà náà ló gbé wọbi tọ́wọ̀ ọdẹ ẹ̀dá kọjọ́ wo làwọn ọmọ oníṣẹ̀ṣe ti ń wúrú wà títa lọ́lọ́run wù ìbára kẹ́kí nǹkan tẹ̀ ń bí tẹ̀ ń tọ́ náà nù ẹ̀bá tọ́ ọrẹ náà láyà rí ìyí tó ń gbé bọ̀ ideology ti ń bẹ lórí akatakítí ti ń bẹ lórí rẹ̀ tó ń gbé bọ̀ látọ̀dọ̀ yín ló gbé wọ̀dọ̀ wọn. ìjọ tí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn tí wọ́n ti ń sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ kan tó bá tako ìṣẹ̀ṣe ìjẹ́ wọ́n búyàn rí elé ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ni bàbá yìí ó sọ o tó bá sì jèmí wọn ò fi ẹsẹ̀ fàgbè ìjẹ́ wọ́n bú ẹnìkan rí ṣé kò sí mùsùlùmí nínú ìran wọn kò sí Christian nínú ìran wọn àbí gbogbo àwọn tí bàbá yìí bá ṣe mùsùlùmí ò sí lára wọn. kí ló dé ká lọ ọ̀nà àlàáfíà ẹ má dalẹ̀ Yorùbá rú tẹ́ ẹ bá lẹ̀ ṣe lẹ̀ Yorùbá ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ má máa mẹ́nu bá ẹ má jẹ́ Yorùbá máa jáde lẹ́nu yín ẹ máa mẹ́nu lọ sọ́nà ilẹ̀ Haúsá ọ̀dọ̀ àwọn Fúlàní ẹ lẹ̀ ṣe lẹ̀ Yorùbá gbogbo ẹ̀ tẹ́ bá sọ nílẹ̀ Yorùbá ẹ lè sọ̀rọ̀ ká àdúkẹ́ dákọ̀ lẹ̀ Yorùbá. nígbà ẹ̀sìn ń bẹ̀rẹ̀ yín ní ẹ̀yin náà ni ẹ̀ẹ̀tọ́ ọmọ tó yẹ kẹ́ ẹ mójútó nínú Islam ẹ̀ mójútó dandandan lẹ́ ń ṣe ìbẹ́yìn lẹ bẹ̀rẹ̀ sí ní búra yín kò ní ọdún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nígbà ìjà Mọ̀rìkàsí Àtàdàbí ṣé Mọ̀rìkàsí Àtàdàbí ló pilẹ̀ Islam àbí ló pilẹ̀ mímọ̀ nílọrin àfẹ́sì kọ́lá àfa Sheikh Adam bàbá wa Tajudeen ní Adam kan ní àfa Kamalidin sáwọn yẹn náà tó láàfa àfa àti wọn náà tó láàfa Ọlọ́run wá gbé ògo fún ọ̀lẹ ti yín ẹ jáde láàrin kìnìún Ọlọ́run wá forí pa yín gbọ́ Ọlọ́run tó wá fẹ́ kẹ́yìn ó fi kan sí Ìlọrin ó fi kan sékòó ọwọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní spread ẹni tí òkè onímọ̀ríkàsì ọgbà pé Sheikh Adam làáfà wa wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ wá ń dojúkọra yín kò ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́gbà náà ṣe é gbọ́ tẹ́ ń búra yín tẹ́ ń gbéra yín ṣépè lẹ́yìn ará Ìlọrin tẹ́ ń dojú tí yàn èdè Yorùbá náà lẹ́sìn fi ń sọ ìbáṣepédè gàǹbà nílẹ̀ ń sọ ní àbédè Fúlàní tá àgbọ̀ kò ní kàn wá tẹ́ ń dojú tira yín ẹ wo gbódẹ kò sáwọn àgbààgbà fáà ń lọ nígbà náà tó lè pè yín kò sí ẹmí à ń lọ ní tó lè pè yín tá a lè gbọ́rọ̀ sí lẹ́nu níwájú àwọn ọ̀fẹ́ bàbá Bariga mọ̀ àwọn ọ̀fẹ́ ẹ̀mí àwa tayín o ẹ̀fẹ́ ẹ̀mí àyín tayín wọ́n ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ ẹ̀mí àtayín ni wá sí tí Buhari Musa ṣe gbé nígbà kẹ́mi ò ní wọ́n kó wa pé apẹ̀rẹ̀ ní kẹ́ wá fi kó wà ṣé kò sí pé kí èsì lásìkò yìí àti tó ṣe tó fi ń sọ̀rọ̀ nípa yídì tó ń sọ̀rọ̀ nípa àwọn ìmáàmù tí wọ́n fi jẹ kíní kankankan wípé ẹ ṣọ́ra yín o gbàmọ̀ bá lẹ́kàn nílé kókó ṣé gbogbo yín ẹ̀rọ pé ti lọ ni kò síbi tí ṣe ò sí èèyàn a máa bú olórí èèyàn a máa bú emir èèyàn a máa bú ọba èèyàn a máa bú ààrẹ èèyàn a máa bú gọ́vnọ̀ ẹ wojọ́ wọn ti ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò ìjẹ́ ẹgbẹ́kẹ́nìkan kọ́ jáde Kakanfò lábẹ́ pé tó láwọn ọmọ ẹgbẹ́ OPC rẹpẹtẹ ìjẹ́ ẹnikẹ́nìkan kọ́ jáde fèsì ìgbà wọn fi jáde ilé ìgbà táwọn wàhálà aláta èmi gẹ̀ ní kọ́ jáde mú ní bíbú dẹ̀ ń bú Kakanfò yìí iṣẹ́ ìgbàgbé olórí ìjọ kan ni ọkọ àwọn ẹnìkan ni ẹ̀gbọ́n àwọn ẹnìkan ni ọmọ àwọn ẹnìkan ni bàbá àwọn ẹnìkan ni Ààrẹ Ọ̀nà Kakanfò sí ni nígbà àwọn OPC wá jáde tẹ́ bẹ̀rẹ̀ sí ní bu èpè jólẹ̀ sẹ́gbẹ́ kó tó dẹ́rú ẹ̀wò mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò dákẹ́ ó wò pé ipò tó ń jẹ nígbà tèmi àti ẹtì bàgbé mi àti Ààrẹ Ọ̀nà Kakanfò náà jọ mú nǹkan lẹ̀
ṣùgbọ́n bó sì ti lọ láti ìgbà sílé mi àti Kakanfò jọ fojú kẹra ìyẹn ọ̀wá sọ wípé ní tó bá wá ṣe ń dáadáa kí n mọ̀ wá sọ ẹ mọ̀ wá jókòó ọ̀rọ̀ ilé wọ ọ̀kàn yìí tá àfa Ìbàdàn bá sọ àfa Ògbómọ̀ṣọ́ bá sọ àfa Ìkìrun bá sọ àfa Abẹ́òkúta bá sọ wọ́n bá sọ láti ìpínlẹ̀ Oǹdó ni ìpínlẹ̀ Èkìtì ni ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Èkó ni tá àfa Abẹ́ bá sọ̀rọ̀ tọ́jọ́ ọmọ bíbẹ̀ tó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kakanfò á gbọ́ torí para wa ni àwọn ìdáàdì wa ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin mùnáfìkì ẹ̀fọ̀rọ̀ lé wálẹ̀ ká wá máa da ọ̀rọ̀ ẹ̀sìn ká máa dàpọ̀ mọ́rọ̀ ọ̀lù bí táwọn Haúsá ṣe bàjẹ́ fẹ́ kí tiwa náà bàjẹ́ ń bẹ̀ èmi ò ní gbà bí táwọn Haúsá ti bàjẹ́ mo rán ẹnìkan lọ mo ní ẹ bá ń wá àwọn ìwé tó sọ nípa ìtàn ilẹ̀ Haúsá báwa náà ṣe máa ń sọ̀tàn tiwa láyé Odùduwà láyé Ọ̀rànfẹ̀ láyé Ọbàtálá láyé ọba Jìó Olúòjé ọba Àdó bá ṣe máa ń sọ ọyẹ bá wa wá ìtàn nípa àwọn Haúsá ṣáájú káwọn Fúlàní ló tó dé èmi débi sì ti bàṣà mẹ́ẹ̀ tí mo gbé fún yẹn nígbà wo pé gbà ààrẹ nǹkan ti ṣàwọn Haúsá o ìtàn wọn ti parẹ́ o àwọn ò rí ìtàn wọn kẹ́kọ̀ọ́ báyìí kò síbi táwọn àwọn lọ fásitì àwọn lọ láìbírì gbogbo ibi tó ti ń tàwé mo ní ìta fi ń pariwo nu bí ẹ ṣe bàtàyé àwọn Haúsá jẹ́ wọ́n fẹ́ bá tiwa jẹ́ ilẹ̀ Yorùbá Ọlọ́run ni ọgbà fún ọpẹ́lọpẹ́ Ìbàdàn lógun Òṣogbo bí wọn ò bá ṣe pàtẹ́ wa rẹ́nu ìní wọn wá ń gbé sí àwọn àáfàá aláàbọ̀ làákàyè lórí ẹ̀mẹ́sítọ́ta ládẹrin o ìtàlímì ni ó bá ṣe fìjọba ẹ̀sìn lélẹ̀ nílọrin so bàbá wa Sheikh Adamu tẹ́ wá sọ wọn ọmọ tán àbí wọn ọmọ tán nígbà Jackman tiẹ̀ ti sọ yí pé ẹ bá ní Abu Hanifa ó ní àfa Ìmáàmù Málíkì yí pé irọ́ ni mo ní sọ tán so bàbá wa Sheikh Adamu náà tó ń parọ́ ọmọ bàbá Sheikh Adamu ní bàbá ń parọ́ ìwọ náà tó ní bàbá ń parọ́ nínú lọ wo wá sí ìlànà ìsìnkú Sheikh Adamu bàbá tó dá wákà wá Abu Hanifa tàṣàbìkú fàlì àjìzà àṣàrò bí ọlọ́ bàbá Sheikh Adamu bàbá wa Sheikh Adamu sọ pé tábánítà ni àfáà Málíkì Abu Hanifa ni táwa ni ọmọ kéwù Málíkì Ìmáàmù Ṣáfi'í ni táwa ni ọmọ kéwù Ìmáàmù Ṣáfi'í Amadu ọmọ Àǹbàlì bàbá wa Sheikh Adamu wọ́n sì kọ orin tánà wọ́n sì sọ pé ànábì sọ̀rọ̀ wọn àwọn èèyàn máa gúnra kúnmí kẹsẹ́ wọ́n máa wó ní mímọ̀ kan láti ìletò kan lọ ìletò míì wọn ò wá ní rí alámọ̀dí alimumedina Sheikh Adamu ìmọ̀ ti lọ babalágége Adamu náà ni bàbá wa Adamu náà ni èmi ti kú òde kan sí pé ẹ má bínú ẹni tọ́lọ́run dá tó bù ní mímọ́ Adamu náà ni bàbá wa wọ́n mọ gúnra kúmí kẹsẹ́ wọn wá ní rí àgbàtẹ́ àfa Mẹdínà bá dé bàbá sì sọ wọ́n sì sọ gbogbo ìpele báyìí bí ṣe júwèé tẹ́ fi dá wọn mọ̀ wọ́n sì já mọ̀ pé Abu Hanifa ọba wọn sàábé mẹ́fà ọba wọn tábì gbogbo ẹ̀ wọ́n sì sọ ìwọ wá ní pé Ìmáàmù Málíkì kì í sọmọ kí o Abu Hanifa ẹ̀ṣẹ́ ẹgbọ́n nǹkan tí ọba Sheikh Adamu sí ni Abu Hanifa ni àfa Ìmáàmù Málíkì Ìmáàmù Abu Hanifa sì ní oníròrí ni òun ò jókòó ní pé ẹ wá tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ irú dandan tẹ̀ ń dáwò àwọn ọlọ́sùn láwọn fẹ́ wá wọn ò ti ronú sí tẹ́lẹ̀ wọ́n fẹ́ wá ṣe irú ẹ̀ ni Usman Danfodio ṣe tó ti kọ́nu tíra rẹ̀ lẹ̀ pé ẹ wá o àwọn ìjọba Gẹ̀ẹ́sì lè wá àwọn èrò ìbò lè wá o tí wọ́n bá dé o ẹ má bá wọn jà ń pata tẹ́ ẹ̀ bá ní tẹ́ fi bá wọn jà ẹ fààyè gbà wọ́n gbogbo ẹ̀ ń bẹ lọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n ti kọ ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tíra irú ẹ̀ náà wá ní Ìmáàmù Abu Hanifa ìlò tí wá ṣe wọn ò ronú kò sì wá kọ mọ́sàbí rẹ̀ lé àwọn ọmọ kéwù rẹ̀ wọ́n kọ́ àwa jókòó lẹ́sẹ̀ àwọn àáfàá mo sọ fún yín pẹ̀lú àní kò sí wàásù Sheikh Adamu kan báyìí tí mi ò gbọ́ bcs Ìbàdàn ọ̀pẹ̀lọpẹ̀ àwọn Abíọ́lá àwọn Arísekọ́lá tí ì bá ṣàwọn ni ẹ̀yìn bá mọ̀ gbé wa mọ́ra pa Sheikh Adamu bàbá wa Sheikh Adamu ló sì sọ èmi di òpìtàn ẹnu wọn lèmi ti kọ́kọ́ gbọ́ nípa ìwé Reverend Samuel Johnson bàbá Sheikh Adamu ló sọ
wọ́n sì sọ èyí táwọn sọ ń bẹ̀ ní pé wọ́n lóun náà sì fura. Reverend Samuel Johnson sọ àwọn ètò oríṣi bíi 4-5 táwọn èèyàn sọ nípa ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá. Òun náà wá sọ pé àwọn tí ń pa àlọ́ àwọn atọ́ àlọ́ ṣe òun náà kọ́ ọ̀kan rẹ̀ ẹ̀bẹ̀ fún rẹ̀ bàbá Sheikh Adam kọ́ èyí lẹ́yìn wá gbé ẹ̀ wá farabalẹ̀ gbọ́ tí Sheikh Adam sọ máa gbé àṣẹwẹ́ aláàbọ̀ mímọ̀ nìyí aláàbọ̀ mímọ̀ nìyí. Torí náà Jaqmal Ládẹni lọ́tẹ̀ lọ́rin ìtàn àáfàá Álímì nílọrin ìtàn tí ò pẹ́ ni àwọn àáfàá sì ti wà rẹpẹtẹ nílọrin káàfàá Álímì ò tó dé àwọn àáfàá pọ̀ rẹpẹtẹ nílọrin. Álímì ò tó dé kọ́ríyà ní ń bẹ ẹjẹ́ tó bá yẹ kó láti lẹ̀ ẹlẹ́kẹ̀tì apósí rẹ apá àlàáfíà rẹ àti iwájú rẹ àtẹ̀yìn rẹ ìdè tí ń bá ń lọ ń bẹ láàmú sọ láǹtọ́ wá fà á tá a fi ń sọ Yorùbá nílẹ̀ yìí òun ni wàá sọ fún ọ yìí tí yóò tún yẹ lómi nígbà tá láwọn èsì rọrùn èsì tó ń sọ Yorùbá ẹlòmíì ò tún bẹ̀rẹ̀ yìí náà ìtọ́fà tá a fi ń sọ Yorùbá ni wípé gbogbo ìlú yòówù láyé tí èdè kan bá wà ń bẹ̀ tọ́ ọ bá débẹ̀ gbèríko apá ọ̀tún rẹ apá òsì rẹ. Ọlọ́run nínú ẹni wọn pamílẹ́rìn jù láyé ilé àfa Jaqmal gbogbo ìlú kan láyé tẹ̀yẹ bá débi èdè tẹ́ bá sọ ń bẹ̀ ṣé àwọn tẹ́ wá ń sọ èdè ń bẹ̀ wọ́n èsè Yorùbá. Apá ọ̀tún rẹ apá àlàáfíà rẹ iwájú rẹ ẹ̀yìn rẹ òkè rẹ ilẹ̀ rẹ gbogbo àwọn ìlú tó yípo tó jẹ́ ìlú Yorùbá iná ìlú kún ká fún ara rẹ. Apá àlàáfíà rẹ àti iwájú rẹ àtẹ̀yìn rẹ ìdè tí ń bá ń lọ ń bẹ̀ ó ti yé iná alájú wọlé fún tá a mọ̀ sọ tá a bá wo ìyá yín tá a bá wo ọ̀tún wa nílọrin yà yín. èèyàn kọ torí pé ò mọ history ò dẹ̀ mọ̀ nípa language Jaqmal ní àwọn orílẹ̀ ayé ní Nàìjíríà wa àwọn ìlú méjì tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọn ò sì so èdè ara wọn bẹ láwọn ìlú tó ṣe pé wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọn ò so èdè ara wọn nílẹ̀ Yorùbá ẹ̀ tí dialect wọn gan tó yàtọ̀ tó pé wọn ò gbọ́n tí wọ́n ń sọ dialect wọn ẹ lọ sílẹ̀ Èkìtì ẹ lọ sí ìpínlẹ̀ Oǹdó ká tó wá lọ sókè Ọ̀yà ká tó lọ ságbègbè àwọn ilẹ̀ Yíbò tí wọ́n lé ní 8 ní Nàìjíríà yìí nìkan ní ìlú ní o tẹ́jọ́ pààlà tí wọn ò sì jọ sọ dialect kan náà sẹ́yìn wá ni tí wọn ò jọ sọ dialect kan náà tẹ́jọ́ pààlà kìí ṣe pé nítorí pé àwọn ìlú tó yí yípo ń sọ Yorùbá ní Yorùbá lónìí lọrin Ládẹni lọ́tẹ̀ lọrin according to bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory. Sàwó làbà Sàwó kí ni wọn Yorùbá. lọ́tún Yorùbá ni wọ́n. Fúlàní mo pè wọ́n. Ìlọrin sì bá ní. Ìlọrin Báṣàwó. bẹ́ẹ̀ ni. nínú tàn. lẹ́nu rẹ̀ Àjàdí eyín mi ṣe kí ni. Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ ọdún tí. eyín mi ká Jaqmal jẹ́wọ́ Ìlọrin Báṣàwó àwọn àṣẹbí tí Jaqmal sọ ní ìṣó ti dáràn wọ́n ìfẹ́ gbọ́ pé Ìlọrin Báṣàwó ni wọ́n ìfẹ́ gbọ́ bó ṣe ti ṣàlàyé rẹ̀ bó ṣe jẹ́ pé lígbẹ̀ ni Ládẹni gbà wá Sàó Ìlọrin bá ń bẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ mọ̀tàn Ìlọrin àní ẹ lọ Sàó ní ọ̀sọ̀ bí tàn ṣe rí fún yín àfitẹ́rù bá ń bá àwọn náà gbé ẹkú mọ̀ pé àwọn kìíní nǹkan burúkú ń bẹ lọ́wọ́ wọn ìwọ́n tẹ́ bá àwọn akọni ọmọ wọ́n sì gbin ilá gan ní Sàó ọ̀gbìn ilá ọjẹ́ wọn lọ́wọ́ ọ̀run ńlá gbogbo ẹ̀ ni wọ́n máa ń ṣe ní Sàó bárẹ́kẹ̀ ológun sóbíun tí èbá ṣe pé tó wà láàrin Sàó àti Ìlọrin ni kò bá ti já mọ́ra wọn bárẹ́kẹ̀ ológun ni tẹ́ bá sì ń lọ inú bárẹ́kẹ̀ náà lẹ́gbà lọ sí Sàó tẹ́ bá bọ̀ láti Sàó náà lẹ́gbà wá sí Ìlọrin kẹ́ tó wá kan òkè sóbí kẹ́ tó wá máa lọ kan ibi tí wọ́n ẹ̀sẹ̀ wá kọ́ ọjà fún bàbá wa Olúṣọlá Sàràkí sí ọjà Abatíọ̀ tí wọ́n kọ̀ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ odò tọ́lọ́ ní pé bẹ́ẹ̀ ni títàn ó dé bá àáfàá wa Sheikh Àbùtó sí. irọ́ wò láàṣọ pa ṣe gbogbo àwọn ọlọ́jẹ̀ ṣe Fúlàní làwọn àwọn ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹyẹ kọrin Fúlàní ni ganmọ Fúlàní ni Bóde Sáàdú Fúlàní ni Jẹ́bà Adébárà tó ṣe pé lára àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé ni níjọ wọn gbadé lọ́wọ́ ọba Jẹ́bà ẹ̀mí àyín mọ̀ líìdì wọn lọ́mọ ní ẹ̀sìn ní adákẹ́ ìbẹ́mí àyín ló líìdì wọn lọ iná tó sọ pé àwọn fẹ́ yan Sẹ́ríkì Haúsá ẹ̀mí àkú òní Ìlọrin ìlú tiẹ̀ tó ṣe pé sàtífíkẹ́ẹ̀tì tíjọba fún kọ̀kọ́jà Ìlọrin wọ́n fẹ́ lọ yan Sẹ́ríkì lé wọn lórí ń bẹ̀ ká tó pariwo ńgbà náà kí ló dé táwọn fíràn
tá a mọ̀ fíràn bí Olúbàdàn ṣe jẹ́ pò ní ọba gbogbo ilẹ̀ Ìbàdàn ó ti yan àwọn baálẹ̀ Olúbàdàn lè fi baálẹ̀ jẹ ni olóyè tó kù tí baálẹ̀ bá fẹ́ jẹ baálẹ̀ ní ọmọ yẹn Olúbàdàn ò ní tọwọ́ bọ̀ yóò mọ́ làlàáfíà fi ń wà ẹ mọ̀lẹ́ ń ṣe àlàáfíà wọ̀ wá dé àlàáfíà irọ́ sì ni ẹ bá dé kọ̀rọ̀ tọ̀ ní tẹ̀sí ẹ̀bẹ́ ilẹ̀ kọ́ wa ní bá ṣe ṣe ẹbọ tá a ṣe ká mú àkàrà ká dé àkàrà 19 ọdọ àkàrà 99 tá a fẹ́ dín irú igbá ńlá wò láwà gbé sí àbínú àkèrègbè láàkó sí ká dé àkàrà 99 nígbà bá ṣe ẹyọkàn tó bá kù tó lé lórí rẹ̀ ó ní tá a ṣà sí a wà lọ jù sórí ta ọmọ ẹ pèlè sọ fún wa pé ká mú epo náà lákó fi epo pupa lákó fi elépo palẹ̀kùn ní adé kéńgbé o àkàrà kéńgbélé ní adé kèé ṣe ṣẹ̀kẹ́ lolóròró kéńgbélé lépo àkàrà làwọn méjèèjì ń jẹ pé ọyẹ kẹsàn án gbé àwọn àfihàn àfipò sí àwọn àgbénú gbá àbínú apẹ á lọ gbé sórí ta ìwé làbẹ̀rẹ̀ oríkà ilé ká lọ jù ú ta sí síríkù kan inú àdìsí lèyìn owó àbínú àlùkùránì ètùtù àwọn àgbà làwọn máa ń perú ẹlẹ́ Yorùbá ètùtù àwọn àgbà irú tá a fà Jackman kọ́ wa ètùtù àwọn àgbà ni àwọn ìyá mi àgbà ní ń dékàrà gbé fún ó gbé màálù rí tí wọ́n ti wó àwọn bàbá ayé o mo gbé fún yìí o bàbá ayé àfàìlágbádá máa bá wọn dín àkàrà gbé fún lọ́wọ́ lẹ́ẹ̀pá làwọn náà wá sọ pé Ṣàó ó ṣáájú Ìlọrin nígbà Ṣàó ṣáájú Ìlọrin Ìlọrin sì wà lẹ́yìn Ṣàó lẹ́yìn Ìlọrin gbogbo ìlú tó tún bẹ lẹ́yìn rẹ̀ ilẹ̀ Yorùbá ni Jackman béèyàn bá kóró ẹjọ́ báyìí lọ kóòtù adájọ́ mọ̀ ní ẹmọ tẹ́ ń sọ sá ṣé kìí ṣe pé nǹkan míì bẹ́ẹ̀ sá ṣùgbọ́n téèyàn bá ya àáfàá tó bá wá mú ààbò sí mọ́ Ọlọ́run ò fẹ́ ìwà ń sọ níbi ìsìn ìlẹ̀ máa ń sọ wọ́n ń bínú Ìlọrin ni wọ́n ń bá Ìlọrin ìjà kí la fẹ́ bá Ìlọrin ìjà sí kò sílùú kẹtọ́ Ọlọ́run ò nígbà tó gbé Ìlọrin Ọlọ́run sọ Kùránì kalẹ̀ sí Ìlọrin Ọlọ́run sọ kalẹ̀ ẹni tẹ́ ń gbé pàkọjọ́ odò tó lòun fẹsẹ̀ fọdẹ pẹja kí ni kí Zaria ó ṣe kí ni kí Kánò ó ṣe kí ni kí Borno ó ṣe kí ni kí Sokoto ó ṣe kí ni káwọn Mali ó ṣe kí wàá ní kí Cairo ó ṣe níbi tí Al-Azhar University wà ó ṣe kí wàá tiẹ̀ wá ní kí Mecca àti Medina ó ṣe kí ni Kufa ó ṣe ní Iraq Baghdad kí ni kí wọ́n ṣe kí wàá ní káwọn Ottoman Empire ó ṣe ní Istanbul ní Turkey kí ló dé bínú Ìlọrin kí la fẹ́ bínú Ìlọrin fún ẹ bá ti wá bínú Ìlọrin ó ti wá ní ká lówó lọ́wọ́ ẹ má dàpọ̀ kò sọ tí ń bí kémi náà wá ní gbogbo níta ìṣe ní ìṣe ẹ̀ ń bínú Ìbàdàn àbáwá mọ̀ pé ète yín lórí bílẹ̀ Yorùbá ó ṣe máa dàrú ni àwọn British ni wọ́n kọ́ tó àṣírí fún wa pé nígbà táwọn àwọn ní pé Ìlọrin àti ilẹ̀ Haúsá wọn ò fẹ́ kílẹ̀ Yorùbá ó tòrò kúkú ti póòsì ìwé yẹn náà bí ó ń bẹ́ẹ̀ bí. àmúra kankan èyí ṣe sọ pé kì í sọ̀rọ̀ kínní ọ̀sẹ̀ gbogbo alàgbà pósẹ̀ àwa la sì kó fáìlì lé lọ́wọ́ ìjọ táwa ti ń sọ orí burúkú ọ̀rọ̀ síra wa mọ tí Yahya Gambari fẹnu ara rẹ̀ sọ sí Emir Ìlọrin mọ tí Saheed Shittu sọ èpè ní máa ń gbẹ́mí Ìlọrin sẹ̀ èpè ní máa ń gbẹ́mí Ìlọrin sẹ̀ Emir ọ̀kan lọ́mọ èmi ò ní pè ní kòwé èso kọ gidi o èso kọ gidi ẹyẹ kòwé tí kòwé bá ké tí ọba ṣe nǹkan burúkú ni ìní pé ká mọ̀ nínú ìtàn kòwé èso kọ gidi o ṣùgbọ́n ó kọ gidi ni Emir iná ni Amiru la já èdè ìbílẹ̀ Haúsá mọ́ Yorùbá fi pè Emir Amiru náà ni Amiru ni mòmìnì aṣíwájú ìní ń jẹ́ nínú èdè Lágbáwá ọ̀kan lọ́mọ orúkọ gidi ni ìlọ́wọ́ á dìde tó fi ojú Saheed Shittu tó fi nàkànàkàn tó fi gbogbo èèyàn tẹ́nìkan bá ti bẹnu bọ́rọ̀ ìsìláàmù àbí àáfà àkábádìrí tó bá ń bẹnu ka àwọn ilé ọlá àwọn àáfà sọmọ Ìlọrin lòun ìjọ tí wọ́n ń bú ọ̀kan lọ́mọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tẹ́ ẹ mọ́ aládùn bàbá aládùn Ìbàdàn tó ń fi ọ̀kan lọ́mọ pa lórí social media ìmọ̀ràn àáfà Ìlọrin kankan jáde kó sọ̀pọ̀tì ọ̀kan lọ́mọ gbogbo àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí ní ẹsẹ̀ wá pé aládùn nìbàdàn tí wọ́n bá sọ̀rọ̀ pé ara
kò sí bó wùlù kó jẹ́ ká má bàgbàjẹ́ bóyá yọ ọkàn ní lọ́la torí ńgbà náà nígbà tá a gbọ́ pé wọ́n ní ọ̀kan lọ́mọ fẹ́ wá mú bàbá aládùn nìbàdàn mú ní àwàdà ní ẹ̀fẹ́ kí wọ́n gbàgbé àwàdà ọ̀rẹ́ mi àwà mú bàbá aládùn ní àwàdà wọ́n lè máa sẹ́bò mí tẹ́ ẹ bá búra yín ẹjọ́ búra yín ṣùgbọ́n nìbàdàn àwàdà tó bá ti lọ́rọ̀ ẹ̀sìn nínú tó bá ṣe pé lórí ọ̀rọ̀ pé ẹjọ́ wà torí gbogbo yín náà lẹ́tijọ́ ṣe nígbà ẹ̀ lọ ń sọ̀pọ́tì Tinubu gbogbo yín náà lẹ́jọ́ kóra yín lọ so tíjà bá dé èèyàn máa ń fààyè ìjálẹ̀ ni ìyá máa fààyè ìjálẹ̀ ọ̀kan lọ́mọ ọjọ́ tí àwọn èèyàn bá wá tẹnu àbùkù bá mélòó nu yín ní jáde tí ń bìjà rẹ̀ òun ṣe tiẹ̀ fọ́lọ́ nígbà tí ó ṣe torí tó fẹ́ gbà Saheed Shittu náà ló náà wá jáde nísìn lọ́wọ́ sọ pé àlegbà kẹ́nìkan kó rí ẹ̀mí àwàfin o torí bàbá àmọ́lé Saheed ṣùgbọ́n kò sí tó burú bẹ́ẹ̀ tí Saheed Shittu bá bú ẹ̀mí à tó bá túbá pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí tó burú èèyàn á máa jà èèyàn á máa rẹ́ kí n tí ọ̀dà ni ká fi ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ká fi ìjà parí ẹ̀ á lè fi ìjà bẹ̀rẹ̀ ká fi ọ̀rẹ́ parí ẹ̀ ṣùgbọ́n kò dáa wọ̀nyí lè bú àgbà nígbà Jackman ẹ̀dẹ̀ mú fídíò wa Jackman lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi ò sì kọjá àlà mi torí mo gbọ́ Kùránì yìí ń tèmi ní tí Jackman sọ ní ẹ̀gbọ́n nǹkan èmi ò sì kọjá àyè mi ní kọjá ẹnu àlà ẹ̀gbọ́n fẹ́ gbé kìíní ìdú kìíní láyè mi gbé ok fọ́tò ẹ̀ lélẹ̀ fọyín mọ̀ pé fọ́tò ló gbé fídíò ẹ̀ gangan mo fẹ́ gbé jẹ́ ń gbé fídíò ẹ̀ wá yìí sì kọjá ààyè bó ṣe mú wá lèmi náà ṣe mú wá òun lélẹ̀ ẹ̀ jẹ́ ń gbé bì. ẹ á dẹ́kun torí Ọlọ́run ẹ dẹ́kun ṣé Ọya tó ní followers ní Instagram. ẹ wo nǹkan Sheikh Jackman ti ń sọ̀rọ̀ náà ló ṣé Ọya ní followers lórí Instagram ìmọ̀ pé Instagram ń bẹ láyé àwọn Ọya ìmọ̀ pé láyé bàbá wa Sheikh Adam Instagram ti dé láyé àwọn bàbá wa kò kéwú kò béèrè Instagram ti dé bàbá wa àfẹ́ẹ̀sìn bàbá wa àfáà mọ́tàlá bàbá wa àfáà múnigun bàbá wa àfáà lánàṣẹ bàbá wo oníwúrì dín ní pàkátà ìmọ̀ bóyá ó ti dé àfẹ́ ẹlẹ́à ìmọ̀ bóyá Instagram ti dé ńgbà náà. so nisa so Ronaldo ni Ifá ṣé Ifá nisa tó Messi ẹgbẹ́ Ifá kalẹ̀ ẹgbẹ́ Messi kalẹ̀ ẹ wá ní káwọn ayé ó mú kan wàláhì Messi wọ́n mú. ṣe ẹgbọ́n nǹkan ká gbé Ifá kalẹ̀ Ifá dẹ̀ ni Ọ̀rúnmìlà bàbá ńlá wa ni òun ló bí kábíyèsí ọba ọlọ́wọ̀ mo sì fìlà forí adé o ọba tó ṣe pé ààfin rẹ̀ ló tóbi jù ní gbogbo Áfíríkà ààfin ọlọ́wọ̀ ló tóbi jù olóbi alára olóbi àjèrò pé tí wọ́n bá gbé Ifá kalẹ̀ tí wọ́n bá gbé Messi kalẹ̀ Ifá làwọn èèyàn ò mọ̀ kò tó wá dúró ń bẹ̀ ọba tó dá sí bàbá tèmi gangan tó bí mi. Ifá ò ní sáà tó Messi Ṣàngó ò ní sáà tó Ronaldo ibi wọ́n ti ma Ronaldo kárí ayé ẹ̀yẹ gbé Ṣàngó kalẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀ kí Ronaldo wá gbé bọ́ọ̀lù sẹ́sẹ̀ kan máa gbá bọ́ọ̀lù ẹ máa wọ ẹni tí àwọn èèyàn tẹ̀lé Ronaldo wọ́n tẹ̀lé ẹ wá ń bọ̀ wá báyìí ẹ wo tí wọ́n bá ń ṣe máúlúdì. Ṣàngónù Aláàfin kẹta Ọ̀yọ́ bàbá ńlá tèmi àti ẹ̀dúpẹ́ Aláàfin tá a ti jẹ léyìí tó hàn 44 ó kọ Ṣàngó ọ̀parẹ́ nínú ìtàn àníwọ Jackman wá dákọ bàbá ńlá Álímì ọgbọ̀n tí ò sì ní dàrú tẹ̀sí ní parọ́ gbogbo ọkọ̀ wọn ti parẹ́ ọwọ́ á ní ká gbé Ṣàngó bàbá ńlá tiwa inshort ló jẹ́ fún wa lọ́yọ̀ọ́ ó jẹ́ fún wa nílẹ̀ Yorùbá ó dákọ̀ Ọ̀rúnmìlà ó dákọ̀ Ọya àwọn kan ń gbà wọ́n lórìṣà àwa gbà wọ́n ní bàbá méjì náà ni a lè pè ní mẹ́ta ó ń jẹ́ bàbá ó ń jẹ́ ọba ó sì ń jẹ́ òrìṣà lọ́dọ̀ àwọn tí wọ́n sọ wọ́n di òrìṣàdá àkàndá èèyàn là ń pè bẹ́ẹ̀ ó ń jọba ilẹ̀ Yorùbá ó fẹ́ ní àbùkù kan bá wa ó ń jẹ́ bàbá fún àwọn ọmọ rẹ̀ ó ń fẹ́ ní àbùkù kan ó sì wá ń jẹ́ òrìṣà tọ́lọ́ ń gán sì kìlọ̀ fún wa pé ẹ má bọ àwọn ọlọ́run wọn lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé òòṣà ní Ṣàngó tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ God tí wọ́n lo small g ní God ní pé òrìṣà ọlọ́run kékeré ni
báwa náà ṣe máa ń pe àwọn ìyàwó máa pe ọkọ wa ní olúwa mi, olówó orí mi, lord. Olúwa ó yàtọ̀ sí Allah, ó yàtọ̀ sí ọlọ́run ní ipò ibi tó ga. Olúwo, olúwa Ìwó, olúbàdàn, olúwa Ìbàdàn. Ọwọ́ àǹfẹ̀nu àbùkù kan wá o ti wá tayọ, ìwọ gan tí wá tó tayọ gbọ́rọ̀ sí Kùránì lẹ́nu. Mo fà sọ pé ṣé emir tí wọ́n bá gbé emir lẹ̀, emir tí wọ́n bá gbé e lẹ̀ tí wọ́n tó kó 50 million lé lórí, wọn ò tiẹ̀ gbé sí Ronaldo lẹ̀, wọ́n kàn fi JC sí Ronaldo lẹ̀, JC sí Ronaldo ni màá mú. Ṣàngó wá popular ju emir yín lọ. Gbogbo orílẹ̀ ayé tí wọ́n ti mọ emir yìí kò pọ̀ ní Nàìjíríà, táwọn ibi táwọn ọmọ Nàìjíríà bá mọ̀. Bẹ́ẹ̀ bá dé Cameroon, tẹ́ bá kàn lọ káàkiri Cameroon, ẹjọ́ ta ni ẹgbọ́ emir lọ ní òpin, ta ní jẹ́ ìlú wo ní jẹ́ lónìí. Gbogbo orílẹ̀ ayé àwọn kọ́ńtírì tí wọ́n ti mọ Ṣàngó wọ́n lé lógún. Wọ́n lé lógún tó ṣe pé ó ṣe Ṣàngó ìkan náà tá à ń lò náà ni wọ́n ń lò. Ó ṣe Ṣàngó ìkan náà là ń lò. Ìbà mi Aláàfin Ṣàngó ìní Aláàfin Ṣàngó ti John sì ní téèyàn ọba tó yé yín ẹja tó mélé wá. Títí John sì ní Aláàfin Ṣàngó pẹ̀lú ó ṣe Ṣàngó lọ́wọ́ rẹ̀. Mo tiẹ̀ ní mo fẹ́ ṣe ó ṣe Ṣàngó ńlá yẹn torí ìjọ tí màá bá ṣàlàyé nípa ẹ̀ fún wa. Ó ṣe Ṣàngó káyọ̀ wá máa kẹnu àbùkù kan àwọn baba ńlá wa. Tí wọ́n bá gbé ṣé Ọya ní fọ́lọ́wà lórí Instagram, ìmọ̀ pé Emir ló ní fọ́lọ́wà lórí Instagram, àbá Limi ló ní fọ́lọ́wà lórí Instagram. Ṣé Instagram ti dé láyé tiwọn? Àbí bàbá tèmi Àfáà Mọ́tàlá ló ní fọ́lọ́wà lórí Instagram, só ti dé láyé tiwọn? So ìta fẹ́ fi compare ọ̀rọ̀ ẹ̀sìn iná ní popularity. Àìmọye àwọn àfáà tí wọn ò gbajúmọ̀ tó ṣe pé nígbà tí bàbá wa Sheikh Adamu sọ̀rọ̀ pa wọn lẹ́nu mí gbọ́ pé sáàfà lẹ́lẹ̀ láwọn tó tún jẹ́ wà ní iyọ̀ Ọlọ́run tẹ́yìn tí ẹ̀ gbọ́. Bẹ́yìn bá ń bẹ́ ń lọrin kò sí nǹkan tí ó kun yín lójú ju àwọn àfáà lọrin lọ. Àwa tá à ń bẹ́ ń bàdàn kò sí tí ó kun wa lójú ju àwọn àfáà wa lọ ní. Àwọn àfáà Mọ́tàlá, àwọn àfáà Gbéni, àwọn àfáà Kátìbí. Bá a ṣe máa dákọ̀ àwọn àfáà wọ́n paná. Bá a ṣe máa dákọ̀ àwọn àfáà lórí ìrànràn ẹnu àwọn bàbá wa Lámúlégun, bàbá wa Kilápá, àwọn bàbá wa kinní kan. Bá a ṣe máa dákọ̀ àwọn àfáà lórí ìrànràn ẹnu. Torí pé kí ni ìgbà tí wọ́n àtàgbègbè wọn làwọn èèyàn ti ń mọ̀ wọ́n. Àwọn àfáà tí wọ́n bá jọ dọ́rẹ̀ẹ́ nílùú míì ni wọ́n mọ̀ wọ́n gbà náà. Tí generation àwọn àfáà ń bá dẹ̀ ti lọ táwọn ọmọ wọn ò bá jọ bára wọn dọ́rẹ̀ẹ́ á gbàgbé wọn. Àfẹ́ tó bá tó máa ń rá wọn tíra míì tí bá wá ń rí orúkọ àwọn èèyàn. Tí bá ń rúkọ àwọn èèyàn. Bàbá wa Nájímù gbogbo àwọn èèyàn wọ́n mọ ìgbìyànjú wọn. Bàbá wa Nájímù sàṣàní mọ́sálásí tí wọ́n kọ́ nílẹ̀ Yorùbá yìí tí òṣòwò bàbá ń bẹ̀ tí bàbá ọba wọn gba owó. Àwọn eléyìí ṣe wọ́n fìfẹ́ bára wọn ṣe. Ọ̀kàrẹ̀lẹ̀ Akíndélé ò ti bá wa tán jẹ́ wọ́n fìfẹ́ bára wọn ṣe. Ẹjẹ́ àjọ torí tí wọ́n bá ń gbégbékúgbé wa a ní àjẹkùrú kọ́tẹ́láwo ẹ wà borí social media wọ́n tún ń dákun gbogbo tí kinní Jackman tó ń sọ ní ìsìnkí ló ń ṣe òun ọ̀dákun tí ń sọ̀tàn tí ó mọ̀ àní ẹjókòó ti tí àléfù bá ta sa ẹjókòó tì ẹ bá sì gbéra yín pamọ́ pé káyé ọmọ rí yẹn lè gbéra yín pamọ́ fọ́lọ́run níjọ́ tẹ́ ẹ bá tó kú tán. Mo wá rọ̀ yín torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè mí tẹ́ ẹ̀ bá lè bá wọn sọ̀rọ̀ ẹ má pè mí mọ́. Ẹ̀yin kọ́ lẹ́ sọ fún mi pé mùsùlùmí ni mí, ẹ̀yin kọ́ lẹ́ sọ fún mi pé ẹlẹ́sìn Islam ni mí. Ìjẹ́ mùsùlùmí ìjẹ́ ẹlẹ́sìn Islam mi kí n wá sọ pé kí n tàràn mi dànù lọ o. Tí n bá fi lè gbàgbé pé Yorùbá ni mí Ọlọ́run ó jẹ mí yà Àlùkùránì lọ sọ ọ́. Àlùkùránì ló ti fi tribal sí pé òun dá yín ní ìrànràn àti ẹ̀yà ìran Yorùbá lèmi ká máa dára wa mọ̀. Ọlọ́run lóun dá wa ní Fúlàní òun ọ̀dá wa ní Lárúbáwá. Tí n bá ṣe ìsìláàmù mò ń ṣe ìjẹ́ Yorùbá ṣáájú ẹ̀jẹ̀ Yorùbá ní bẹ lára àwọn ìran mi. Mo sì ń bọ̀ ń bẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ Jackman sì ń tú lọ ó ń tú ọ̀rọ̀ rẹ̀ lọ mo sì ń bọ̀ ń bẹ̀ ìjẹ́ Yorùbá ní ẹ̀jẹ̀ mi. ẹ má lo ète Ìlọrin kankan fún mi bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀lẹ́tẹ̀ Ìlọrin Ìbàdàn lẹ́ẹ̀mọ́ ẹ̀mọ́ láìpo àwa náà ní láìpo Ìbàdàn mèsì ọgọ́sì níbẹ̀ bá sì ń gbé wá lámọ̀ fún yín lésì. Àwọn ní kẹ́ ẹ wá pè
ẹ tí ì bá wọn sọ̀rọ̀ kí wọ́n jáwọ́ níbi ìsọkúsọ wọn. wọ́n ń bá mi sọ̀rọ̀ ẹ̀ send the first message ẹ̀ ń pè mí ṣé ẹ rò pé ẹ lè rà mí ni ṣé ẹ rò pé ẹ lè rà mí ẹ̀ ń pè mí kí àwọn mọ̀ pé mo mọ ìtàn tí ń bá sọ tí ó bá fẹ́ fọ́ ìsìláàmù tẹ kódà tí ń bá dọ́gbọ́n sí tàn tí mo dọ́gbọ́n sí tàn tí ó fi fẹ́ fọ́ ìsìláàmù ìmí ìsìláàmù tí wọ́n ò rí bá ìsìláàmù tí wọ́n ní ká sòótọ́ pé a gbọ́dọ̀ gba dúkìá òun dúkìá. bàbá wa Sheikh Ádámù ní Fúlàní èsè ránre wọ́n lọ́lọ́ ló ní pé kí n sọ̀dọ̀ wọn lọ́lọ́ sọ Kùránì kalẹ̀ sí pé wọn ò bá máa dúngbú èèyàn báyìí ṣé wọn pàpà wá dúngbú èèyàn náà mọ́tò ṣẹlẹ̀ lọ́fà fẹ́ gbọ́n tẹ́ ṣe lọ́fà fẹ́ gbọ́n tẹ́ ṣe lókè ṣú náà fẹ́ gbọ́n èyí sì ẹnu yìí sì ń lé be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  ìbẹ́ẹ̀ láwọn bàbá wọ̀ ọ̀dà èwo ní dáadáa tí ń bẹ lọ́wọ́ ti yín àwọn aṣọ̀tò kéṣú náà aṣọ̀tò fàyí wá ń dùn yìí ọpẹ́lọpẹ́ Ìbàdàn ni la fi gbé Ọlọ́fà wá Ìbàdàn ní ìlú Ọ̀fà ni ló fi gbé Ìbàdàn tẹ́ bá dé yànà Ọ̀fà nìbàdàn ẹ lọ sí Ọ̀fà ẹ lọ béèrè tán tó gbé wọn débẹ̀ káwọn Ọlọ́fà kí bàbá tó wáyé ẹsẹ̀ wá gbé adé padà síbẹ̀. ọba kí wá máa parọ́ kí wá máa ṣe ègbè ajẹ́ pé tèmi ti bàjẹ́ nù kò sí dáadáa kan tí mo wá ṣe láyé mọ́nù tí ìbá lè fìtàn mi sòótọ́ tá a sì lè sojú abẹ́ǹkò tí ì sì lè fìtàn mi dáàbò bo lẹ̀ Yorùbá ṣé Fúlàní ni kí n fìtàn mi dáàbò bò ẹ wá ń pè mí ẹ wá ń tẹ̀sẹ̀ ẹ ń fi message first message ránṣẹ́ ẹ ń pè mí lọ́tọ̀ ẹ ń pè mí lọ́sì kí ló dé mo sì tún rọ́wọ́ yín gbogbo ń tẹ̀ ń sà náà la rí wọ́n tún pè wá náà ẹ̀yin Tàwórì gbogbo tá a sọ tó bẹ́yìn náà nú bẹ́yìn náà lẹ kó bá wa lọ́wọ́ àwọn Yíbò tẹ́ ń talẹ̀ fáwọn Yíbò ńgbà náà tẹ́ mọ̀ sọ Àwórì ló nílẹ̀ ìbẹ́ ti talẹ̀ wọ́n tán ní ìsojú yín já ìbí wọn lẹ̀ lọ sà wọ́n lẹ̀ kọrí ìdí òògùn ẹ̀yìn náà ọkọlọ wá sàkún mi àwọn ń pa tiwọn àwọn náà ń pa tiwọn fàmí Ọlọ́run ọba igi tọ́lọ́ ń gbìn ní kò sẹ́ni tó lè wó kí ló dé káwa máa parọ́ bọ́rọ̀ bá kà àwọn ọmọ ìyá mi ẹ̀mọ̀ bí máa ṣe sọ náà nu ní tiwa síra wa náà ìtẹ̀mí wà fún ni ìtàn mi kí n fi dáàbò bo ilẹ̀ Yorùbá ìná ojú lọ sí ìdílé oníkálukú ẹ̀yin ilẹ̀ ilé sọ̀rọ̀ ẹ bá ti sọ̀rọ̀ kan ilẹ̀ Yorùbá bá ti sọ̀rọ̀ kan ilẹ̀ Yorùbá. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó ṣe wípé ẹ bá wa dá sí ìtàn Yorùbá èyí tẹ́ fi owó sọwọ́ lórí Opay òǹkà ẹ̀rọ mi náà ló wà ní orí Opay account ẹ lo x023687432 ojúṣe gbogbo ayé láti dá sí ìtàn Yorùbá tí kì í bá ṣe wípé a dúró déédéé gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ rà wá bọ̀dí mo ti rà wá bọ̀dí ṣùgbọ́n àpadà sí bò ní bá mi láyé padà sí bò ní bá mi tí stúdíò wa tá à ń ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ rí i pé lọ́sẹ̀ tó lọ lára jẹnẹrétọ̀ ńlá ó tóbi gan original Japan ni jẹnẹrétọ̀ tó ṣe pé owó rẹ̀ ó lé ní mílíọ̀nù ni mo dúpẹ́ gan àtìlẹ́yìn yín náà ni bẹ́ẹ̀ ṣe ń dá sí i àfijẹ gbúgbúrú àfijẹpà ẹ̀rí wá ká máa lọ wájú eléré ká lọ máa fọ́n owó ní tá a bá fẹ́ ṣe ni là ń fowó ṣe torí náà wá tá a bá tó fẹ́ dá sí ẹjẹ́ á pè mí kí stúdíò pé èyí tó kù tá a tún nílò iná ní kíní whiteboard tá a sọ láti lè máa gbogbo bá a ṣe gbogbo nǹkan ìlàkù bẹ́ẹ̀ tá a máa fi hàn wá gbogbo máàpù ilẹ̀ Yorùbá everything tá a fẹ́ máa fi hàn wá ń bẹ̀ gbogbo tá a máa ń kọ láàmú ọkọ̀ tá a máa rí àti gbogbo àwọn òǹkà ilẹ̀ Yorùbá gbogbo pátá iná ìlà máa fi hàn wá ń bẹ̀ ẹ bá wa dá sí i tẹ́ bá pé lórí Opay ni Opay account náà ni fóònù nọ́mbà mi ni Opay account ẹ kàn yọ odò iwájú kù ìjọba di x023687432 láti dá sí i pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ tí Jackman sọ ó pọ̀ ṣùgbọ́n torí pé àfẹ́kọ́ máa ju wákàtí kan díẹ̀ lọ kábà lè máa rí gbọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń gbẹ́rìí pé èyí tí ẹ ń gbé wa àwọ̀ ọ̀fẹ́ máa fọ́ lẹ́yọ ẹyọ ìní máa ń fà tó fi ń gùn báyìí mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa mo dúpẹ́ lọ́wọ́ òkùnrin wa á tún pàdé lálẹ́ lórí ọ̀rọ̀ ti àáfàá Jackman àti gbogbo ìtàn wọn tí wọ́n sọ bí Fúlàní àti Yorùbá ṣe jọ bára wọn tán ẹ gbọ́ ìlú náà ẹ ṣe gan o títí ìgbà tá a tún pàdé ejò kan ò ní rọ́ọ̀lù rẹ̀ pè láyé kó dúró ire o.